fún yín bẹ́ẹ̀ yẹn. Ẹ bá wa share live yìí káyé ti bẹ̀rẹ̀ program wa lálẹ́. Ẹ kálẹ́ sà, ẹ kálẹ́ mà, sí àlàáfíà lẹ wà. My name is Adelano Adekunle Solomon aka Talufeku Baba Gbawan before, but now King Solomon for the whole universe, the only man that knows the secret of Oko and Obo, the only man that can talk truth to anybody. And nothing will happen if anything happen, anything will spoil, anything spoil that will not be solution. Your fourth generation will suffer for it. A sì wà lórí ọ̀rọ̀ àwọn Mùsùlùmí. A sì wà lórí ọ̀rọ̀ àwa Mùsùlùmí. Torí Mùsùlùmí náà lèmi. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ mọ ìtumọ̀ Mùsùlùmí. Mùsùlùmí ni ìtumọ̀ Mùsùlùmí ni tá bá fẹ́ sọ ìtumọ̀ Mùsùlùmí lédè Yorùbá. Àwọn tó juwọ́ jùsẹ̀ sí àṣẹ Ọlọ́run. We are Muslim. Ìwọ tó bá sọ pé o kìí ṣe Mùsùlùmí torí pé o gbédè ni o. I'm not talking about religion here. The word Muslim, ìtumọ̀ Mùsùlùmí is àwọn tó juwọ́ jùsẹ̀ sí àṣẹ Ọlọ́run. So mi ò dẹ̀ tàpá sí àṣẹ Ọlọ́run, Mùsùlùmí ni mí. So that is it. Ní èdè Yorùbá. Ẹ bá mi share live yìí. We want to talk this night again. Ẹ má gbàgbé àkórí ọ̀rọ̀ mi. Àkórí ọ̀rọ̀ náà sọ wípé ẹ̀yin Mùsùlùmí òdodo. Ẹ gbọ́ ọ̀rọ̀ sí àwọn ọ̀rẹ́ àlàáfíà lẹ́nu. Ẹ má sì gbọ́ ọ̀rọ̀ sí àwọn ọ̀tá àlàáfíà lẹ́nu. Ẹ̀yin ọmọ Nàìjíríà, wàhálà rọ̀ yín lọ́rùn. Ẹni tí ò bá gbọ́n ní Nàìjíríà yìí, àwọn ènìyàn kan máa tẹ́ ṣìṣe ni. Ó ní àwọn àfáà kéékèèké kan, bóyá wọ́n ẹ̀sẹ̀ parí ilé kéwú ni torí wọn ò pé. Tí mo ti ń wo fídíò wọn látẹ̀kan. Ọba Solomoni, gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ lágbàjì yẹn kò kàn wá o. Tí wọn náà ẹ̀rù ti ń bà ẹ́, wo ti mọ̀ pé wọ́n máa arrest ẹ. Ló fà tó fi lè sọ̀rọ̀. Oh God, man. Àwa ọmọ kì í ṣe ológun kékeré, a máa ti fèsì war ní Nàìjíríà. A ti fèsì kan tó ju Mùsùlùmí lọ. Àwọn ọmọ kan ti wọ díẹ̀ mi. Ìyá Abigail. Ìyá Abigail. Àwọn kan ti wọ díẹ̀ mi wá. Ọba Solomoni, báwo lẹ ṣe máa bá àwọn Mùsùlùmí yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Báwo lẹ ṣe máa wàásù fún wọn bẹ́ẹ̀ yẹn? Nǹkan tó ń ṣe kò dáa náà. Kí lẹ fẹ́ gbà nídìí wàhálà? So ẹ fẹ́ kí n máa bú àwọn Mùsùlùmí àbí? Tí bá bẹ̀rẹ̀ sí ń bú wọn, kí lè rè mí? Kí lè rè wọ? Àlàáfíà làwa fẹ́. Kí Mùsùlùmí kí wọ́n gbádùn ní ààyè títí wọn. Kí Kristẹni
kí wọ́n gbádùn ní ààyè títí wọn, kí oníṣẹ̀ṣe kó gbádùn láàyè títí ẹ̀. Nǹkan tó jẹ àwa lógún nìyẹn. Ẹranko ló máa ń jà. Ẹni tí ò rí ṣe nínú ayé ló máa ń jà. Ẹni tí ò ní ọpọlọ ló máa ń jà. Ayé ò jà mọ́, owó láyé ń wá. So mo máa tún padà sí ọ̀dọ̀ ẹ̀yin mùsùlùmí lálẹ́ yìí again. Mo rí àwọn mùsùlùmí kankan tí wọ́n ń lo snag kan lórí íńtánẹ́ẹ̀tì wípé àwọn èèyàn kan ló ń kó bá Tani Ọlọ́run. Àwọn nǹkan táwọn èèyàn kan sọ ló kó bá Tani Ọlọ́run. Àwọn nǹkan táwọn èèyàn kan sọ ló kó bá Tani Ọlọ́run. No. Àwọn tó ń sọ dáadáa yẹn ni kẹ́ focus. Ẹ má gbọ́ tàwọn yẹn. Àwọn ẹ̀dá kan wà nínú ayé, ọ̀tá àlàáfíà nínú wọn. Ẹni títí ẹ ti bàjẹ́, ó máa fẹ́ kẹ́ títẹ lómi tó bàjẹ́ ni. Àwọn ẹ̀dá kan wà, wọn ò ní ọpọlọ. Ju pé kí wàhálà ṣẹlẹ̀ lọ, kí violence ṣẹlẹ̀. Àwọn ẹ̀dá kan wà, wọn ò ní orí tí wọ́n ń rò. Ọbẹ̀ yẹn èèyàn àfa àwọn yìí, ẹ má bọ́ tiwọn, ẹ má fetí sí nǹkan tó ń sọ. Tó ń bá sọ pé ẹ̀yin oníjàngídíjàn kan, ẹ̀yin ẹ sọ fún wọn wípé èèyàn àlàáfíà ni yín. Wọ́n bá sọ wípé èèyàn burúkú ni yín, ẹ fi ìwà sọ fún wọn wípé èèyàn àlàáfíà ni yín. Mo fẹ́ kẹ́ ro ti àwọn tó fẹ́ àlàáfíà ní Nàìjíríà. Kò sí nǹkan tá ń fi ìyà sí, kò sí nǹkan tá ń fi wàhálà sí. Ká máa bú ara wa kò lè help wa. Ẹ̀yin mùsùlùmí òdodo, ẹ̀yin mùsùlùmí ńláńlá, ẹ bá àwọn àfáà kéékèèké tó wà láàrin yín sọ̀rọ̀ torí ẹ ò pé. Tí wọ́n kàn máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì, tí wọ́n kàn máa sọ̀rọ̀ anyhow. Ẹ̀yin kìrìsìtẹ́nì gidi, ẹ bá àwọn pásítọ̀ kéékèèké tó wà láàrin yín sọ̀rọ̀, tó wọ́n máa jambla lórí íńtánẹ́ẹ̀tì anyhow. If you are a Muslim, lọ ka Quran ni there is a word there tó lè fi ṣe preach fáwọn ènìyàn. Eléyìí tó kàn máa fi bọ́ sórí íńtánẹ́ẹ̀tì, tó kàn máa sọ̀rọ̀ anyhow. Ọba Solomon yẹn. Má rò pé ìgbà tí lágbàjì ti ń pọ́n ẹ lé o jámọ́ kankan o. Kí ló lè tó bẹ́ẹ̀? Kí ló mo gbà lọ́wọ́ ẹ? Irú àrífín òṣìwò nìyẹn. What is the meaning of all that? You need to go and be careful. Àlàáfíà lèmi ń wá. Okay? Àlàáfíà ẹ ò ní ìlọsíwájú tèmi. Àlàáfíà tèmi ní ìlọsíwájú tiẹ̀. Ẹni tí ó wà ní olówó kan tó wà ní àdúgbò ẹyọ kan, tí àwọn tó wà ládùúgbò tí wọ́n ò rí ṣe, olówó yẹn ò save. I come again. Ìwọ olówó tó wà ládùúgbò kan tó jẹ́ pé ìwọ nìkan lolówó tó wà níbẹ̀, tí gbogbo àwọn tó kù tí wọ́n ò rí ṣe, ìwọ olówó tó wà láàrin wọn yẹn ò save. Kí lẹ fi wàhálà sí? Kí lẹ fẹ́ fi wàhálà sí? Kí lẹ fẹ́ fi jàgídíjàgan sí? Ẹ ò ní ìdí ẹ̀. Ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Àwọn mùsùlùmí ti jáde. Wọ́n ní Tani Ọlọ́run bú wọn. Wọ́n ti fọlọ́pàá gbé, wọ́n ti arrest ẹ̀. Solution ló kùn báyìí tá fẹ́ wá. Ìwọ tó bá dẹ̀ sọ wípé mùsùlùmí náà ń ṣẹ̀ ẹ́, ìwọ náà lọ wá arrest wọn náà. O ò ní ìdí àti wá máa sọ̀rọ̀ tó máa wá fi máa kó bá Tani Ọlọ́run. Ẹ̀yin àfáà tí ẹ dẹ̀ gbọ́ ọ̀rọ̀, ẹ má gbọ́ tàwọn aṣebi táyé wọn ti bàjẹ́. Ọbẹ̀ yìí tó rọ́ lọ́hùn ni. Torí àwọn àfáà kéékèèké kan ti bọ́ ìta tó ti bẹ̀rẹ̀ sí bú mi láti alẹ́ àná, tí mo wò wọ́n bíi pé mi ò rí wọn. Àwọn kan kẹ̀, wọ́n ti bọ́ ìta. Wọ́n ní Ọba Solomoni, wọ́n ní ẹ̀bẹ̀ tó ń bẹ àwọn mùsùlùmí yẹn, wọ́n ní ó fẹ́ kí tọ́lọ́lọ́, wọ́n ní ó kàn fẹ́, wọ́n ní ó kàn ń ṣe ní kí Tani lè jáde o. Tó bá ti jáde èso máa tó máa bẹ̀rẹ̀ rádaràda. Mo fẹ́ kẹ́ lọ wọ́ọ̀ṣì mi dáadáa. Mi ò kí ń ṣe èèyàn rádaràda tó máa ń sọ̀rọ̀ sí èèyàn anyhow.
mi ò kì í ṣe ènìyàn rédèrèdè. Tó bá rí wípé ọba Solomoni bú ènìyàn, ẹnìyẹn ti kọ́kọ́ ṣe fídíò nípa mi. Tó bá gbọ́ wípé ọba Solomoni sọ̀rọ̀ sí èèyàn kan, ẹnìyẹn ti ṣe fídíò nípa mi. Tó bá rí wípé ọba Solomoni sọ̀rọ̀ nípa ènìyàn, mo rí wípé ẹnìyẹn fẹ́ máa yan ẹnì kejì jẹ, mo dẹ̀ gbọ́dọ̀ sọ fún wípé arákùnrin kan tó ṣe kò dáa. Mi ò kàn lè ṣàìdé jáde kí wọ́n máa bú ènìyàn anyhow. O ò lè sọ pé mo ṣe bẹ́ẹ̀ rí. Tọ́ka sí ẹnìkan tí mo ṣàìdé jáde, tí mo ṣàìdé ṣe fídíò fún, tí mo ṣàìdé ń bú anyhow láìṣẹ̀ mi. Kò ṣẹlẹ̀. So ẹ má máa wò mí pé bóyá èmi jẹ́ oníjàngídíjàngan ènìyàn. No, I stand on top of truth. Ọ̀rọ̀ tèmi àtàwọn mùsùlùmí fà nígbà yẹn lórí ọ̀rọ̀ 5 ìrun ọ̀nà 5 ìrun. Nǹkan tí mo gbá research ẹni tí mi ò rí is a question. Question ni mo béèrè, kì í ṣe ìjà. Ètò ìgbé mo bá wọn fa wàhálà. Question ni wípé hello sir, ẹjọ́ níbo ló wà nínú Al-Quran níbi tó ti ń kírun 5. So that is it. Ìgbà tó dẹ̀ tó àkókò, àfáà kan dìde, ó ṣàlàyé, ó yé mi yékéyéké. Ó ní ọba Solomoni kò sí ibi tó ń kọ 5 sí nínú Al-Quran ni o. Ṣùgbọ́n ọ̀nà báyìí wọ́n gbà yọ ìrun 5 wọn jáde o. No problem. Tí ìgbàgbọ́ yín bá ti rọ̀ mọ́, nǹkan tí ò yé mi mo béèrè. Nǹkan kan náà la jọ ń sọ. Ẹ sọ pé kò sí ibi tó ń kọ 5 sí. 5 yẹn náà ni mo sọ pé mo wá kiri. So ìgbà tí ó dẹ̀ ti sí ń bẹ̀, ó ti case close. Mo dẹ̀ sọ fún àwọn èèyàn lọ́jọ́ ẹ̀, mo ṣe fídíò nípa àfáà yẹn. Mo ní mo lè torí tí àfáà yìí, mo ní mo lè torí tí ẹ padà sí mùsùlùmí. Torí kò bú mi, mo béèrè question ni, ó dẹ̀ farabalẹ̀ ṣàlàyé. That is life. Ṣùgbọ́n ẹ má máa wò pé ọba Solomoni jẹ́ èèyàn kan tó kàn máa ṣàyẹ̀dé bọ́ ìta tó máa bú èèyàn. No, I'm not like that. Òtítọ́ lèmi máa ń wá, òtítọ́ lèmi máa ń jà fún. So ẹ jọ̀ọ́ ẹ̀yin mùsùlùmí wọ̀nyí, ẹ má gbọ́ ti àwọn tó fẹ́ kí nǹkan bàjẹ́. Ẹ gbọ́ ti àwọn tó fẹ́ tó nǹkan ṣe. Mo bẹ̀ yín ni. Ẹ má gbọ́ ti àwọn tó fẹ́ kí nǹkan bàjẹ́. Ẹ gbọ́ ti àwọn tó fẹ́ tó nǹkan ṣe. Tí ẹ bá wá ro ọlá kankan mọ́ ta ni Ọlọ́run yẹn, ẹ ro ọlá pé òun náà ti jẹ́ mùsùlùmí rí. Ẹ ro ọlá wípé òun fúnra ẹ̀ ti jẹ́ mùsùlùmí rí. Nǹkan ẹyọ kan tẹ̀dẹ̀ lè mú padà, òun ni ìwà. Wọ́n ní tá bá wá fọwọ́ ọ̀tún bá ọmọ ẹni wí, a máa fi tòsì fà mọ́ra. So please, mo bẹ̀ yín ní ẹ̀yin tí ẹ bú àwọn mùsùlùmí. Gbogbo yín lẹ sọ wípé ẹni ta ni Ọlọ́run wípé ó bú mùsùlùmí. Wípé wọ́n lọ fọlọ́pàá mú pé ṣé mùsùlùmí ò tí ì bú ènìyàn rí ni. Ìwọ tó bá mọ̀ pé mùsùlùmí ti bú ẹ rí, ìwọ náà lọ fọlọ́pàá mú. That's all. Má fi tiẹ̀ kó bá tẹni lẹ́ni. Because òun nìkan ló wà ní sẹ́ẹ̀lì yẹn nísìnyí. Ẹ ò bá sí ń bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo òfò lórí íńtánẹ́ẹ̀tì. Kàbẹ́ bá wà ń bẹ̀ ni. You are not there with him. Òun nìkan ló wà dá wà ń bẹ̀. Nígbà tá a bá dẹ̀ ti ń ṣe bí nǹkan máa ṣe dá, bí nǹkan máa ṣe settle, bó máa ṣe jáde, ẹ má tó máa dákun. Kò lérè. Please, mo bẹ̀ yín ni. So ẹ̀yin mùsùlùmí òdodo, ẹ má gbọ́ ti àwọn tó fẹ́ bà nǹkan jẹ́. Ẹ gbọ́ ti àwọn tó fẹ́ tún nǹkan ṣe. Torí àṣebí ò lè tán nínú ayé. Ènìyàn dáadáa ò lè tán nínú ayé. Bí Ọlọ́run ṣe dá wa nìyẹn. Bí Ọlọ́run sọ pé ká ṣe wà nìyẹn. Tẹ́ bá ti rí, ó kàn jẹ́ wípé àwọn kọ̀ọ̀kan wà nínú mùsùlùmí wọ̀nyí. Irúfẹ́ Ṣéèkì Lukman Akórèdé yìí báyìí. Ara àwọn apọ̀dà tó wà nínú ìsìláàmù ni. Èmi ń sọ̀rọ̀ látẹ̀kan nísìnyí, ó ní kí èmi shut up. Ní comment section tèmi. Ara àwọn tí wọ́n fi ń pe àwọn mùsùlùmí lórí jàngídíjàngan nìyẹn. Irú àwọn eléyìí báyìí, ó yẹ kẹ́ gba ìjáàbù lórí ẹ̀, kẹ́ nà máa lórí. Torí orí ẹ̀ ò pé, ó kàn ṣẹ̀sìn yẹn ni. Kò lọ́pọlọ. Okay?
kò sí ọkọ̀ lórí ẹ̀ tẹ́ bá ẹ̀rí kan tó wé mọ́rí. à ń sọ̀rọ̀ àlàáfíà ó ní kèmí shut up. irú àwọn eléyìí báyìí ó yẹ kẹ́ máa yọ wọn kó láàrin yín. àwọn amúnibú ni ẹran ìbíyẹ̀rí tó wà láàrin yín ẹ máa rí wọn ní comment section. wọn wá àlàáfíà, wọn wà nínú Kristẹni. o gbọ́ ọkọ̀ tó sọ. What concern Ọba Solomon with Islam? You people should tell me. Torí pé orí ẹ burú ni. Do you know, oh God man, do you know the meaning of Islam? Tó bá fẹ́ sọ̀rọ̀ ẹni Yorùbá nǹkan tó sọ ẹ̀sìn, nǹkan tó sọ ni wípé tó bá sọ fún mi pé what concern Ọba Solomon with Islam, ìtumọ̀ ẹni Yorùbá ni wípé kí ló kan Ọba Solomon pẹ̀lú àlàáfíà? Àlàáfíà kàn mí náà. Ṣé rí pọ́blẹ́mù eléyìí tó pọ̀jù nínú ẹ̀yin mùsùlùmí wọ̀nyí, eléyìí tó pọ̀jù nínú yín ni wípé ẹ ò ka Quran. Torí you people táàmù tó bá sọ pé kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ kéwú kẹ́ ẹ kétumọ̀ ẹ ò ní kétumọ̀. Tẹ́ bá ti ké Arabic lọ títí ayé tí ẹ ò bá ti ráàyè farabalẹ̀ kétumọ̀ ẹ máa ṣe bí wèrè. Torí wípé ẹ ò mọ ìtumọ̀ Muslim, ẹ ò mọ ìtumọ̀ Islam ló fà á tẹ́ fi ń ṣe wọ́nranwọ̀nran. Àwọn tó bá kékéwú tó ké ìtumọ̀ ìwà wọn máa ń yàtọ̀ sí àwọn tó kéwú tí ò kétumọ̀. Wọ́n sọ fún mi pé what concern me with Islam, ìtumọ̀ ẹ̀ ní Yorùbá ni pé what concern King Solomon with àlàáfíà, because the meaning of Islam is àlàáfíà. Can you Google your phone? ẹ ò ka Bíbélì, ẹ ò ka Quran kò yé yín ni. All the whole world, ìwọ tó bá ti bọ̀wọ̀ fún àṣẹ Ọlọ́run, tó bá ti ń tú tọmọlàkejì ẹsẹ̀, tó bá rí tọmọlàkejì tó fẹ́ bàjẹ́ tó fẹ́ tún ṣe, you are Muslim. The meaning of Muslim is àwọn tó forí balẹ̀ fún àṣẹ Ọlọ́run. The meaning of Islam is peace, is àlàáfíà. Ẹ̀yin ṣe rí kó tó di wípé ẹ̀sìn Mùsùlùmí máa lè wà favour fún àwọn ènìyàn láti máa ṣe. Ẹ jọ̀ọ́ ṣe rí ibi tẹ́ ń kọ Arabic sí ẹ̀mẹ́ bá fi Yorùbá síbẹ̀. Islam means peace. So wọ́n sọ fún mi pé kí ló kàn mí kan àlàáfíà? Nǹkan tó kàn mí kan àlàáfíà pọ̀. Nǹkan tó kàn mí kan pé kí n forí balẹ̀ fún àṣẹ Ọlọ́run pọ̀. Because tí èmi bá forí balẹ̀ fún àṣẹ Ọlọ́run, tí wọ́n bá forí balẹ̀ fún àṣẹ Ọlọ́run, ni ayé wa lè nítumọ̀, ni ayé wa lè tòrò. Please, mo bẹ̀ yín torí Ọlọ́run ni. Ẹ lọ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ti kéwù yẹn tí ẹ ò kétumọ̀ ẹ lọ kétumọ̀. Ẹ béèrè lọ́wọ́ àwọn àfáà yín pé kí lè túmọ̀ Mùsùlùmí. Ẹ béèrè lọ́wọ́ àwọn àfáà yín pé kí lè túmọ̀ Islam. Wọ́n sọ fún mi pé Mùsùlùmí ni àwọn tó jùsẹ̀ sílẹ̀ sí àṣẹ Ọlọ́run. Everybody kan jupá jùsẹ̀ sí àṣẹ Ọlọ́run. Kì í ṣe àwọn tó ń lọ sí mosque nìkan ni Mùsùlùmí. Gbogbo ẹni tó bá ti forí balẹ̀ fún àṣẹ Ọlọ́run, Muslim in Yorùbá means àwọn tó juwọ́ jùsẹ̀ sí àṣẹ Ọlọ́run. Kì í dẹ́sẹ̀ yín tẹ́ lọ sí mosque nìkan lẹ juwọ́ jùsẹ̀ sí àṣẹ Ọlọ́run. So ní Arabic ìtumọ̀ I am Muslim in ìtumọ̀ in Arabic. Ìtumọ̀ ẹ̀ ní Yorùbá ni pé àwọn tó forí balẹ̀ fún àṣẹ Ọlọ́run. That is point one. Tó bá wá sọ fún ẹ wípé Islam means àlàáfíà. Àwọn tó ń ṣẹ̀sìn àlàáfíà. Gbogbo àlà ń ṣẹ̀sìn àlàáfíà, kò sẹ́ni tó wá jàgídíjàgan. Okay? So please, ẹ̀yin àfáà, tẹ́ bá ti ń kọ́ àwọn ọmọ yín ní kéwú, ẹ máa kọ́ wọn létùmọ̀. Ẹ máa kọ́ wọn létùmọ̀. Èdè pẹ̀lú eléyìí tó ń fún wa ní headache. Ìwọ tí ò bá ṣe ẹ̀sìn, Al-Quran nìkan sọ wípé ẹnikẹ́ni tí ò bá ti gba ẹ̀sìn Islam, a kò ní gbà lọ́wọ́ rẹ̀. Which is right. But Islam tí ẹ fi sáàárín yẹn lẹ fi ń divide wa, lẹ fi ń ní kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Lóòótọ́ ni Al-Quran nìyẹn. Ẹnikẹ́ni tí ò bá ti gba ẹ̀sìn sí ẹ̀sìn Islam,
a ò ní gbà lọ́wọ́ rẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni wípé ẹnikẹ́ni tí ò bá ti ṣe ẹ̀sìn àlàáfíà, anywhere ló ti lè ṣẹ̀sìn àlàáfíà. Can you see the key? Àwọn àṣírí tó wà ní àárín yẹn mo sọ fún yín yẹn. So bóyá kẹ́ lọ sọ ìjọ yín ní orúkọ tó máa jẹ́ personally. The word Muslim is for billions of people. It's not belong to only you that is going to mosque. It's belong to anybody all over the world that doing what? That foríbalẹ̀ fún àṣẹ Ọlọ́run. The word Islam means àlàáfíà in our own language. Kò belong to ẹ̀yin nìkan. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń wá àlàáfíà is Islam. Christianity. What is the meaning of Christianity? Àwọn tó practice àṣà àti ìṣe àti ìlànà Jésù Kristi. Àwọn tó ń tẹ̀lé àṣà, ìṣe, ìwà, ìgbé ayé Jésù Kristi. That is meaning of Christianity. Àwọn Kristẹni. Àwọn tó ń tẹ̀lé àpẹẹrẹ Jésù. What is the meaning of oníṣẹ̀ṣe? Àwọn tó ń ṣe nǹkan tí wọ́n dá ayé bá. Now, tá bá fẹ́ wá wọnú ọ̀rọ̀ yẹn lọ jìnnà. Oh God. Ìmọ̀ ló làdínà ọgbọ́n ògbé lóòótọ́ o. Tí a bá fẹ́ wá ṣe àbòsí, tá bá fẹ́ wá lọ sínú òtítọ́. Tá bá fẹ́ wá lọ sínú òtítọ́, tá bá fẹ́ wá ṣàbòsí nísìn. Tá bá fẹ́ sọ̀rọ̀ nípa oníṣẹ̀ṣe, Christianity, Muslim, kò sí ìyàtọ̀ nínú àwọn mẹ́ta. Ìṣẹ̀ṣe wà nínú Kristẹni, ìṣẹ̀ṣe wà nínú Mùsùlùmí. Irú ìṣẹ̀ṣe wo? Kí ni wọ́n pè ní ìṣẹ̀ṣe? Ìṣẹ̀ṣe ni nǹkan tí o gbọ́njú bá tí wọ́n ń ṣe. That is the meaning of ìṣẹ̀ṣe. Nǹkan tí èmi àti ìwọ gbọ́njú bá tí wọ́n ń ṣe. Gbogbo ẹ̀yin tí ẹ wà níbi tẹ́ jẹ́ Mùsùlùmí lónìí, kì í ṣe ojú yín náà ti dá Mùsùlùmí sílẹ̀. Ẹ gbọ́njú bá ni tí ẹ ń ṣe. Christianity, àwọn tó ń tẹ̀lé àpẹẹrẹ Jésù. Gbogbo yín lẹ gbàgbọ́ wípé Jésù jẹ́ onírẹ̀lẹ̀. Mo fẹ́ dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ o. Kò sẹ́ni tó ti gbọ́rọ̀ ìbínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí o. Christianity, wo fẹ́ jẹ́ onírẹ̀lẹ̀. Nǹkan méjì ni Jésù dẹ̀ mú lé yín lọ́wọ́. Fẹ́ Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú gbogbo okun rẹ, pẹ̀lú gbogbo agbára rẹ, pẹ̀lú gbogbo èrò inú rẹ ni kó fi fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èyí tó dàbí rẹ̀ ni wípé kó fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Now, ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí Muhammad gbélé wa lọ́wọ́. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Islam gbélé wa lọ́wọ́. Ẹ lọ sí Al-Quran, chapter 2 verse 177. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Al-Quran gbélé wa lọ́wọ́. Kẹ́ lè mọ̀ pé gbogbo wa pátá, we are one. A kàn ń ṣe rádaràda ni. Àìní ìmọ̀ ló ń ṣe gbogbo wa tá fi ń bára wa jà. Let's go back to Al-Quran chapter 4. Al-Quran chapter 2 verse 177. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Al-Quran sọ.
ká wá lọ gbọ́ nǹkan tí Bíbélì sọ, ká wá lọ gbọ́ nǹkan tí Ọ̀rúnmìlà wí. Alukoran chapter 2 verse 177. Ẹni tó bá lè bá wa paste ẹ̀ kó paste ẹ̀ sí comment section kó máa kà. Kẹ́nìkan bá wa paste ẹ̀ ní English kó máa kà lọ́hùn. Kẹ́ lè mọ̀ pé ẹyọ kan ni gbogbo wa, a ò pé méjì. Ìdí nìyẹn tí wọ́n fi ń sọ fún yín lánàá ni wípé your background is different from religion. Our own background is different from religion. Nǹkan tí a ń ṣe ní ìlú wa ó yàtọ̀ sí nǹkan tí a ń ṣe ní ìjọ wa. Ẹ ti fẹ́ gbé nǹkan tí ẹ ń ṣe nínú ìjọ yín wọ nǹkan tó wà ní inú ìlú wa, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Nǹkan tí ẹ bá ń ṣe nínú ẹ̀sìn yín, ẹ jẹ́ kó gbé sínú ẹ̀sìn yín. Nǹkan tí ẹ bá ń ṣe nínú ìjọ yín, ẹ jẹ́ kó gbé nínú ìjọ yín. Nǹkan tí ẹ bá ń ṣe nínú ẹ̀sìn ìbílẹ̀ yín, ẹ jẹ́ kó gbé sí ìbílẹ̀ yín. Nǹkan tí a ń ṣe nílẹ̀ Yorùbá, ó kó gbogbo Kristẹni, Mùsùlùmí, tó bá ti jẹ́ ọmọ Yorùbá, ó kó gbogbo àpapọ̀. Now ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Quran ní fún wa. Alukoran chapter 2 verse 177, ẹ gbọ́ ọ̀kan tó sọ. Kì í ṣe ohun rere ni kí a kọjú sí agbègbè ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn. Ṣé mọ̀ pé àwọn àfáà kan sọ fún yín wípé ibi báyìí ló lè kọjú sí kó tó kírun, ibi báyìí ló lè kọjú sí kó tó kírun, tó bá kọjú sí báyìí ní ìrun ẹ máa gbà. Alukoran sọ wípé ìyẹn kọ́ ni ẹ̀sìn, ìyẹn kọ́ ni ìgbàgbọ́. Kì í ṣe ohun rere ni kí ẹ kọjú sí agbègbè ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn. Olùṣe rere ni ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú Allah, that is Ọlọ́run. Ẹni tó bá gbàgbọ́ nínú Ọlọ́run. Ọjọ́ ìkẹyìn. What is the meaning of ọjọ́ ìkẹyìn? Kì í ṣe 127 o. Alukoran chapter 2 verse 177 ni mo ń kà. Èwo lọ́jọ́ ìkẹyìn? Ẹni tó bá gbàgbọ́ wípé nǹkan tí òun bá ṣe ó máa lẹ́yìn, lè túmọ̀ ọjọ́ ìkẹyìn nìyẹn. Ṣùgbọ́n àwọn àfáà máa sọ fún yín wípé ẹni tó bá gbàgbọ́ wípé nígbà tí ayé bá parẹ́, wípé ó máa pẹ̀lú àwọn tó máa wà ní àlùjánà. The word ọjọ́ ìkẹyìn, ọba àgbáyé sọ fún yín pé gbogbo nǹkan tó bá ṣe ló máa lẹ́yìn, ìbá jẹ́ rere tàbí búburú. Àwọn màláíkà, tírà àti Alukoran àti àwọn ànábì tó ti ìfẹ́ ti olùṣe rere ní sí owó, ó tún fi owó náà tọrẹ fún àwọn ẹbí, àwọn ọmọ òrukàn, àwọn mẹ̀kúnnù, arìnrìn àjò tí agara dá, àwọn atọrọjẹ, àwọn atúsílẹ̀, àwọn ìtúsílẹ̀ oko ẹrú. Ẹni rere yóò máa kírun. Ẹni rere yóò máa kírun. The word irun means prayer. Ẹni rere yóò máa gba àdúrà. Kí la wá fi ń kírun? Kí la fi wá ń gbàdúrà? Ìwà ló máa fi gba àdúrà. Ìwà tó bá hù sí ọmọlàkejì ẹ, mọ̀ pé ó máa wá sórí ẹ, whether you like it or not. Yóò sì máa yan sàká. Àwọn wo ló ní sàká? Àwọn èèyàn Ọlọ́run. Ẹni rere ni àwọn tó mú àdéhùn wọn ṣẹ. Ẹ̀yin president, ẹ̀yin governor, ẹ gbọ́. Nígbà tí wọ́n fẹ́ campaign, a máa ṣe gbá, a máa ṣàwọ̀ ṣé mùsùlùmí òdodo ni ẹ, ṣé kìrìsìtẹ́nì òdodo ni ẹ, ṣé mùsùlùmí òdodo ni ẹ, ṣé o juwọ́ jùsẹ̀ sí àṣẹ Ọlọ́run. Àwọn tí mú àdéhùn wọn ṣẹ nígbà tí wọ́n bá ṣe àdéhùn, àti àwọn onísùúrù. Ẹ̀yin mùsùlùmí, can you hear? Nígbà àìríná àti àìrílò. Kì í ṣe àwọn tó jẹ́ pé tí ogun díẹ̀ bá ti dé bá tó máa lọ gbé ẹlẹ́ni sówó. Nígbà àìlera àti lójú ogun ẹ̀sìn. Àwọn wọ̀nyí ni àwọn tí ń ṣe iṣẹ́ òdodo. Àwọn wọ̀nyẹn, àwọn sì ni olùbẹ̀rù Allah. Now, ṣé Jésù ń kọ́ yín pé kẹ́ bá tèèyàn jẹ́ ni? Ṣé ànábì kọ́ yín pé kẹ́ bá tèèyàn jẹ́ ni? Nígbà tí Ọ̀rúnmìlà máa dé, ẹ̀sàyé èrè, ẹ̀sàyé èrè, ẹ̀sàyé èrè, ẹ̀sàyé èrè wù ẹni ayé bá kan, ẹ̀sàyé èrè. Àwa lórí wa ò pé. Kò sí òjíṣẹ́ tí Ọlọ́run rán wá
tàbí tó fúnra ẹ̀ rárá ẹ̀ tó sọ fún yín pé kẹ́ máa bà tọmọlàkejì yín jẹ́, ẹ̀yin lẹ ń hu ìwà tó wù yín lẹ́yìn. Kristẹni, ìṣẹ̀ṣe, mùsùlùmí, ẹ ò lè ya ara yín, ó wọra ni. Ìṣẹ̀ṣe wà nínú mùsùlùmí, ìṣẹ̀ṣe wà nínú kristẹni, kristẹni wà nínú ìṣẹ̀ṣe, kristẹni wà nínú mùsùlùmí. Tẹ́ bá rí àwọn kristẹni kan wọ́n ń kéwú ní ṣọ́ọ̀ṣì, am I right? Ó tẹ̀ lórí nǹkan tá a máa ń kọ ní ṣọ́ọ̀ṣì. Kéwú ni a ó fi wọlé, kéwú ni a ó fi wọlé, ilé ológo, ilé aláyọ̀, kéwú ni a fi wọlé. Láìlá ìlàlá, láìlá ìlàlá o, láìlá ìlàlá. Hear me very well. Ẹ̀yin tí ẹ wà ní comment section, ẹ̀yin lẹ níṣẹ́ tó pọ̀ láti ṣe. Ẹni àfáà tó bá ti bọ́ síta tó ti jẹ́ wípé ẹ̀sìn ló ń wà ẹ̀sùn ẹ̀, tó ti jẹ́ wípé ká máa borúkọ ẹ̀sìn kan jẹ́ fẹ́nìkan, ẹ fi èpè bá comment section ẹ̀ jẹ́ kí gbogbo yín kẹ́ unfollow ẹ̀. Tó bá pẹ́ tó ti ń gbó bí ajá tí ò bá rẹ́ni comment, ó máa gbọ̀nà yàrá ẹ̀ lọ. Àfáà kàbí pásítọ̀ kàbí babaláwo tó bá ń ṣe ìwà ẹ̀sùn, peace, àlàáfíà, ẹ̀yin ẹ pọ́nlé, ẹ gbóríyìn fún, ẹ share fídíò ẹ̀. Nígbà tí àwọn oníwà ẹ̀sùn òfò yìí tí wọ́n bá rí wípé àwọn ènìyàn gbọ́ nǹkan tí wọ́n ń sọ mọ́, wọ́n máa stop ẹ̀. Àfi tá bá kàn fẹ́ máa tanra wa. Christian, Muslim, herbalist, we are one, not two. Ìṣẹ̀ṣe, wo ṣẹ̀ báyìí sí mùsùlùmí tó ń ṣe ni, wo gbójú báyìí sí kristẹni tó ń ṣe ni, ìṣẹ̀ṣe ni. That is religion. Now, our own culture, àṣà àti ìṣe ìbílẹ̀ wa. Ó kan mùsùlùmí tó bá jẹ́ Yorùbá, ó kan kristẹni tó bá jẹ́ Yorùbá, ó kan ẹlẹ́sìn àbáláyé tó bá jẹ́ Yorùbá. Ẹ̀sìn kò papọ̀ mọ́ àṣà ìbílẹ̀ wa. Àṣà ìbílẹ̀ wa òun ni ká dé fìlà, ká lo agbádá, kí ọba fẹ́ jí láàárọ̀ kí wọ́n fi gángan kí, kán fi gángan, kán jí, kí àwọn tí ó ń pe ìjálá kí wọ́n fi jí ọba lórí ibùsùn. Obìnrin wa kó kúnlẹ̀, ọkùnrin wa kó dọ̀bálẹ̀. Kò wára ẹ̀sìn, àṣà wa nìyẹn. Tí wọ́n bá fẹ́ yan ọba, àwọn àwòrò ṣàṣà, abọrẹ̀, afọbajẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn yẹn ló máa yan ọba. Kì í dẹ̀ ṣe abọrẹ̀ olè, kì í ṣe abọrẹ̀ olíjìbìtì, kì í ṣe afọbajẹ olè, afọbajẹ olíjìbìtì. Àwọn afọbajẹ ti wà tó ń fọbajẹ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe là á lẹ̀. Ṣùgbọ́n gbogbo kíní yìí a ti fẹ́ kó gbogbo ẹ̀ wọnú ẹ̀sìn. Tí a bá wá kó gbogbo ẹ̀ lọ́wọ́ sínú ẹ̀sìn, ẹ má gbàgbé wípé ibì kan lẹ̀sìn yẹn ti wá. Àwọn kan ló ní ẹ̀sìn yẹn tó wá wà ẹ̀sùn ẹ̀ fún wa, kì í ṣàwa la ní. Nígbà tí ẹ bá ti kó gbogbo ẹ̀ sínú ẹ̀sìn, tó bá di lọ́la, ẹ ò ní ní orírun mọ́, ẹ ò ní ní background mọ́,
ibi tí ẹ̀sìn yẹn ti wá ló máa control ìgbésí ayé yín. Ibi tí religion yẹn ti wá ló máa control ìlú yín. Sọ̀rọ̀ mi yé yín báyìí, ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin kìrìsìtẹ́nì, ẹ̀yin babaláwo tẹ́ jẹ́ Yorùbá. Ẹ má gbé nǹkan ìbílẹ̀ wa wọnú ẹ̀sìn. Ẹ jẹ́ kí wá fún yín ní kí ìkan lénìí. Àwọn tó pera wọn ní oníṣẹ̀ṣe religion ó yàtọ̀ sí àṣà àti ìbílẹ̀ wa o. Ṣé rí ẹ̀yin Yorùbá, you need to modernize something. Ẹ need the correction kékeré kan tẹ́ fẹ́ ṣe sáàárín ibì kan. Àṣà ìṣe wa kò kí ń ṣe religion ni o. Àwọn kan lè wá jáde kí wọ́n dá ẹ̀sìn sílẹ̀ tí wọ́n gbé sí abẹ́ àṣà àti ìṣe o. Àṣà àti ìṣe wa dúró lọ́tọ̀, religion dúró lọ́tọ̀. Tó bá jẹ́ wípé ọ̀rọ̀ ìṣẹ̀ṣe tí wọ́n ń sọ, tó bá jẹ́ pé ó yé gbogbo ọmọ Nàìjíríà, àwọn gọ́vnà state kan wọn ò ní approve ìṣẹ̀ṣe day káwọn kan máa approve ẹ̀ ò tó yẹ pé kò yé wọn ni o. They believe that ìṣẹ̀ṣe is a one religion. No, ìṣẹ̀ṣe ó pín sí ọ̀nà méjì. Ìṣẹ̀ṣe kan ó dúró fún àṣà ìṣẹ̀dálẹ̀ wa. Àwọn kan kóra wọn jọ gẹ́gẹ́ bí religion. Wọ́n kọ́ ìṣe àti àṣà wọn kan láti dá ẹ̀sìn sílẹ̀ lábẹ́ ìṣẹ̀ṣe kó papọ̀ o. Torí pé ẹ kó méjèèjì sí ojú kan ló fà á tí àwọn gọ́vnà tó bá jẹ́ mùsùlùmí wọn ò ní fẹ́ bá yín approve ìṣẹ̀ṣe dé o. Àwọn gọ́vnà tó bá jẹ́ kìrìsìtẹ́nì wọn ò ní fẹ́ bá yín approve ìṣẹ̀ṣe dé o, because wọ́n máa wòye pé tí wọ́n bá ti fún yín ní power yẹn, ẹ máa lo agbára yẹn lé wọn lórí. You need to differentiate this. Òyìnbó òfò tí mo ń sọ yẹn náà ni problem mi. Mi ò dẹ̀ fẹ́ gbọ́. Ọlọ́run má jẹ́ kí gbóyìnbó láyé. Yorùbá mi tẹ́ mi lọ́rùn. Mo like Yorùbá tí máa ń sọ because I'm Yorùbá. Mi ò like máa sọ òyìnbó, but ẹ̀kọ̀ọ̀kan fẹ́ máa sá sí mi lẹ́nu. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin gọ́vnà wa, ẹ̀yin president wa, ìṣẹ̀ṣe kò kí ń ṣe religion ni o. Ó wá possible kí wọ́n dá religion sílẹ̀ lábẹ́ ìṣẹ̀ṣe o. Ìṣẹ̀ṣe ti gbogbo ọmọ Yorùbá ni o. Àṣà ìbílẹ̀ wa ti gbogbo ọmọ Yorùbá ni o. Kò ní ṣe pẹ̀lú any religion ni o. Oh God, man. Báwo ṣe lè sọ tó lè yé wọn yìí o. Nǹkan tí a ń ṣe ó yàtọ̀ sí nǹkan tí a ń sìn. Bí mo ṣe lè sọ nìyẹn. Ó dà pé ìyẹn ó yé yín kìyẹn. Bí mo ṣe sọ yẹn, ṣé òyìn yé yín? Báwo mo ṣe lè sọ lóyìnbó? Lord. Báwo mo ṣe lè sọ tó lè yé wọn yìí? This is what we are doing. Is different from what we are serving. What we are serving is within you and your God. What we are doing in our home, in our house, in our father's land is different from what you are serving. The word religion, the word ẹ̀sìn, nǹkan tí àwọn ènìyàn méjì mẹ́ta tí wọ́n kóra wọn jọ tí wọ́n agree láti máa sìn ni wọ́n pè ní ẹ̀sìn. Nǹkan tí a ń ṣe nílé wa, ní ìlú wa, ní àṣà ìṣẹ̀dálẹ̀ wa,
nǹkan tí wọ́n ń ṣe ní ìdílé wa ní ìbílẹ̀ wa, whether you are a religionalist, whether you are not a religionalist, if you are Yoruba, you must do it. Àárín yẹn lẹ́ ò láyé àwọn ènìyàn. Ọdún ìṣẹ̀ṣe ó clear now. Wọn ò sọ wípé ọdún ìjọ oníṣẹ̀ṣe, but ó máa nídìí bóyá kẹ́ lọ change ìṣẹ̀ṣe yẹn, bóyá kẹ́ change ẹ̀ sí ọdún Yorùbá, bóyá kẹ́ lọ change ẹ̀ sí Yorùbá day, bóyá yẹn ló máa pay wa. Bóyá kẹ́ lọ change ẹ̀ sí Yorùbá day, kẹ́ yọ kúrò ní ọdún ìṣẹ̀ṣe, so that àwọn government yẹn, àwọn governor yín, wọ́n á lè understand wípé àyà ọjọ́ gbogbo Yorùbá. Well, mo mọ̀ wípé bí mo ṣe ṣàlàyé yìí àti yé yín bí mo ṣe lè ṣàlàyé mọ́ nìyẹn, because kíní kọ̀lọ̀fín tó wà láàárín yẹn, màá wá sọ àṣírí kan fún yín lénìí, kẹ́ lè mọ̀ wípé kò sí nǹkan tó jẹ́ religion lọ́dọ̀ tiwa. Òun ló fà á tí àwọn Kristẹni, àwọn Mùsùlùmí fi ráyè wá, tí wọ́n wá kó àwọn ọmọ gbogbo àwọn bàbá wa tí wọ́n lọ ń kọ́ wọn ní kéwú, tí wọ́n lọ ń kọ́ wọn ní Mùsùlùmí. Àwọn bàbá wa wọn ò ṣe nǹkan tó jẹ́ religion. Nǹkan tí wọ́n ń ṣe ní ilẹ̀ ìbílẹ̀ wọn ni wọ́n ń ṣe. Bíi wípé kí ọba fẹ́ rí àwọn ará ìlú, gbọ̀ngàn kéré o, ọba lòun fẹ́ rí wa lọ́jọ́ báyìí o. Bóyá ọdún àṣà Yorùbá àbí ọdún Yorùbá. Ìyẹn one o. 2, a gbọ́ èrò wípé àwọn àlùjọ̀nnú kan wọ ìlú yìí o, a fẹ́ ṣèdè o. Ẹ̀yin ènìyàn, ẹ má jáde lọ́jọ́ báyìí o, a fẹ́ ṣe òde o, so that kó má bàa rìn wọ, kí àwọn àlùjọ̀nnú yẹn kó má bàa lọ fara kó wọn, because nígbà yẹn nǹkan tó ń pè ní ìta, nǹkan tó ń pè ní àwọn àlùjọ̀nnú kan tó wà tó máa kó àrùn wá sáàárín ìlú. That is the reason why tinú fi máa bí mi fún ẹ̀yin àgbà wọ̀nyí. This generation need a deeply lecture about this what we are doing. Àwọn bàbá wa tó ń ṣèdè nígbà yẹn, we need to tell them that kí nìdí tó ń fi ń ṣèdè. Ó ní reason tó ń fi ń ṣèdè, kì í ṣe bó ń ṣàdédé ṣèdè. Ó lè jẹ́ wípé àwọn bàbá yẹn, torí tí àwọn bàbá yẹn bá dúró, wọ́n máa ń gbọ́ nǹkan tó ń pè ní ìbọn. Wọ́n lè gbọ́ tí àwọn bàbá yẹn, wọ́n pe kíní kan ní òde, wọ́n pe kíní kan ní ìta. Tó bá fẹ́ wọ̀lú, bí àwọn àlùjọ̀nnú kan bá fẹ́ wọ̀lú tó lè affect àwọn ará ìlú, wọ́n á ní kán ṣèdè, wọ́n lè ṣe ọjọ́ 7. Tó bá ti wá ṣèdè yẹn, wọ́n á ṣe everybody mọ́lé. Tó bá wá ṣe everybody mọ́lé, wọ́n ti róde o, everybody á bọ́ ìta. Ṣùgbọ́n irúfẹ́ kan bẹ́ẹ̀ yẹn kò sí mọ́, ojú ti là. Gbogbo kíní yẹn ló ní reason táwọn bàbá yẹn fi ń ṣe nígbà yẹn. Please, we need a lecture about this our traditional. That is the reason why ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà àti ìṣe wa. Mi ò sọ fún yín pé tí ẹ bá gbé ẹ̀sìn jáde kó nínú, tẹ bá fi ìlànà Yorùbá dá ẹ̀sìn sílẹ̀, mi ò ní kò dá o. Ṣùgbọ́n ẹ̀sìn dúró lọ́tọ̀, àṣà dúró lọ́tọ̀. Gbogbo ẹ̀yin Kristẹni, àṣà àti ìṣe àwọn òyìnbó lẹ́ ń ṣe ní ilẹ̀ adúláwọ̀.
ẹ̀yin jẹ́ ẹ̀ka fún àwọn òyìnbó ní ilẹ̀ adúláwọ̀ níbí. Ẹ̀yin mùsùlùmí, àṣà àti ìṣe àwọn Arab, ẹ̀yin jẹ́ ẹ̀ka wọn ní ilẹ̀ adúláwọ̀ níbí tí ó ń tẹ̀lé ìmúra wọn, ìṣe wọn, ìlànà tí wọ́n gbà ń sin Ọlọ́run tiwọn. Àwọn oníṣẹ̀ṣe tí wọ́n pera wọn ní ìjọ Ọ̀rúnmìlà lénìí, táwọn kan sọ pé Ọlọ́bàtálá ni wọ́n, oníṣàngó ni wọ́n, oníkíní kan ni wọ́n. Wọ́n mú ìlànà láti inú àṣà àti ìṣe àwọn baba ńlá wa ti ilẹ̀ Yorùbá, wọ́n yọ nínú ẹ̀, wọ́n fi wá ń ṣe ẹ̀sìn. So ní báyìí tẹ́ bá pè ọdún yẹn ní ọdún ìṣẹ̀ṣe, àwọn Kristẹni, àwọn Mùsùlùmí believe wípé àwọn aláwo ló ní ọdún yẹn, àwọn tó bá sáwó, àwọn tó wà nínú ìlànà ìṣẹ̀ṣe lónìí. No, gbogbo ọmọ Yorùbá lónìí. Tó bá ti jẹ́ ọmọ Yorùbá, bóyá president ni ẹni o, bóyá governor ni ẹni o, bóyá CP ni ẹni o, bóyá IG ni ẹni o, bóyá commissioner ni ẹni o, tó bá ti jẹ́ ọmọ Yorùbá, ọdún yẹn kàn ẹ́. Mo dẹ̀ mọ̀ wípé ó máa ní ọdún kan náà, irúfẹ́ Christmas tí wọ́n ń ṣe yẹn báyìí, ọdún àwọn òyìnbó ni, kì í ṣọdún Jésù. Wọ́n kàn gbé orúkọ Jésù sáàárín ẹ̀ ni. New Year láti ọdún kan bọ́ sí ọdún kejì, ọdún gbogbo àgbáyé ni. Ìrékọjá, àjọyọ̀ láti inú ọdún kan, but àwọn Kristẹni ya ọdún yẹn wípé ọjọ́ kẹjọ tí wọ́n bí Jésù, ọjọ́ ìsọmọlórúkọ Jésù, wọ́n gbé wọ àárín ẹ̀ ni. Àṣà àwọn òyìnbó ló ní. Please, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ láǹfààní àti gbọ́ mi lálẹ́ yìí, you need to work on this ìṣẹ̀ṣe day, because bí ìṣẹ̀ṣe day yìí, nǹkan tó fi lè milẹ̀ ni wípé kẹ́ sọ di Yorùbá day. Yorùbá àṣà, Yorùbá day. Tó bá wá jẹ́ àṣà Yorùbá day, gbogbo irúfẹ́ bọ́n ṣe ń ṣe ìṣẹ̀ṣe day lọ́jọ́ yẹn, ó yẹ pé àwọn ọmọ Yorùbá tó wà ní Canada kan máa ṣe, àwọn ọmọ Yorùbá tó wà ní London kan máa ṣe, àwọn ọmọ Yorùbá tó wà ní America kan máa ṣe lọ́jọ́ yẹn. Láti bẹ̀ lọ, á hàn sí gbogbo àgbáyé lójú wípé àwọn kan wà tó ń exist, tí traditional kan wà tó ń pè ní Yorùbá. Yorùbá day. Ẹ ti ń da kíní yìí pọ̀ mọ́ra o. Ẹ bá dẹ̀ ti ń da pọ̀ mọ́ra, ó máa ní họ́wùhọ́wù sínú. Because àwa Yorùbá la gbọ́n jù láyé. Ìdí nìyẹn táwọn Mùsùlùmí kan fi jáde tó ń sọ pé àwọn náà fẹ́ gba Mùsùlùmí nation. Ó fẹ́ gba Mùsùlùmí nation ní ilẹ̀ Yorùbá, kò jọ. Kò sí nǹkan tó ń jẹ́ Christian nation nílẹ̀ Yorùbá. Yorùbá nation nìkan la lè ní nílẹ̀ Yorùbá. Ẹni tó bá fẹ́ gba Muslim nation, Saudi nìkan ló ti lè gbà. Ẹni tó bá fẹ́ gba Christian nation, á padà sí lóyìnbó. This is ìlú yìí, ìlú Yorùbá ni. Àwa ọmọ Yorùbá, gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ ti Yorùbá. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ ìlànà Yorùbá. Kò possible kí a wá máa fi ìdí nìyẹn tó fi máa ń yà mí lẹ́nu fún ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ fẹ́ ṣe márèjì. Tẹ́ máa kó sí kóòtù, tẹ́ máa kó sí gáùn. Ẹ ò ṣe wedding ní ìlànà Yorùbá o, ẹ ṣe wedding ní ìlànà òyìnbó.
ẹ ò ṣe wedding ní ìlànà Kristẹni o, ẹ ṣe wedding ní ìlànà òyìnbó. Nílẹ̀ Yorùbá traditional wedding la máa ń ṣe. Ìwọ tí traditional wedding yẹn ò bá ti tẹ́ lọ́rùn, o ti ń fi ọwọ́ òsì júwe ilé bàbá ẹ. A ò lè pè ní Odùduwà Day. Ẹni tí kò bá mọ ìtàn, tí ò bá dẹ̀ lè farabalẹ̀ gbá research, ló máa sọ wípé Odùduwà ni bàbá òun. Ìtàn Odùduwà nílẹ̀ Yorùbá ó pín yẹlẹyẹlẹ. Ẹni tí ìtàn ẹ̀ wà certain nílẹ̀ Yorùbá tó tẹ̀ trend òun ni Ọbàtálá, Ọbàtásà, ọba takuntakun ló dèràjé. Ìtàn mẹ́ta ló gbé Odùduwà dúró nílẹ̀ Yorùbá. Tí ẹ bá sọ pé Odùduwà Day, tí orúkọ Odùduwà bá rènì ju bó ṣe rènì yẹn lọ, ó máa affect gbogbo yín lọ́la. Tó bá jẹ́ pé Odùduwà Day, definitely Mùsùlùmí ló máa padà nílẹ̀ Yorùbá. Because that Odùduwà, ìtàn tó ní agbára jù tó sọ̀rọ̀ nípa Odùduwà, tí gbogbo ayé gbàgbọ́ jù, tó hó létí àwọn ọmọ ènìyàn jù, òun ni pé Odùduwà wá láti Mẹ́kà. Tí Odùduwà bá wá láti Mẹ́kà, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá ẹ gbọ́dọ̀ padà di Mùsùlùmí, whether you like it or not. Yes, torí ọmọ Odùduwà ni ẹ́. Mi ò gbà tí Odùduwà, mi ò fẹ́ máa gbọ́ Odùduwà létí mi. Èmi lèmi sọ personally. I'm facing Ọbàtálá. Ìtàn mẹ́ta ló sọ̀rọ̀ nípa Odùduwà. Kó lọ gọ́gù ẹ̀ bóyá ọba Solomon ti parọ́. Ìtàn kan sọ fún wa wípé Odùduwà wá láti Mẹ́kà. Ìtàn kan sọ fún wa wípé Odùduwà àti Ọbàtálá ló jọ wá láti àjùlé ọ̀run wá sájùlé ayé. Nígbà tí Ọbàtálá fẹ́ wá dá ilẹ̀ Ilé-Ifẹ̀, Ọbàtálá yà síbì kan, ó mu ọtí yó. Kó tó di pé Ọbàtálá máa jí, ó ti gbé iyẹ̀pẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ Ọbàtálá. Odùduwà ti gbé iyẹ̀pẹ̀ tó wà lọ́gbà Ọbàtálá, ó ti dá ilẹ̀ kó tó di pé Ọbàtálá jí. Ìtàn kan sọ fún wa wípé Odùduwà ó rọ̀ wá láti ọ̀run pẹ̀lú ṣéènì. So ìtàn Odùduwà tí gbogbo yín bá wá believe wípé Mẹ́kà l'Odùduwà ti wá, ẹ máa ní problem lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n ìtàn ẹyọ kan tó gbé ilẹ̀ Yorùbá dúró tí ò lè shake, tí bàbá alákùbàbá ẹnìkan ò lè mì, òun ni ìtàn Ọbàtálá. Ìtàn ẹyọ kan ló gbé Ọbàtálá wípé Ọbàtálá Elédùmarè rán wá láti ìkọ̀lé ọ̀run wá sí ìkọ̀lé ayé pẹ̀lú adìyẹ, chameleon, aríro àti yẹ̀pẹ̀. Wípé nígbà tó dé ilé ayé, ó bu yẹ̀pẹ̀ sílẹ̀, ó gbé adìyẹ lé lórí pé kó bẹ̀rẹ̀ sí tàn. Nígbà tó bẹ̀rẹ̀ sí tàn, kó tó lè kó bọ́ sílẹ̀, ó wá mú aríro, which is chameleon, pé kó bọ́ sí. Nígbà tó bọ́ sí tó rí pé omi yẹn ò lọ sílẹ̀, ló ẹ̀sẹ̀ wá bọ́lé, ibẹ̀ nílẹ̀ bẹ̀rẹ̀ sí ń fẹ̀. Ìtàn ẹyọ kan tó gbé Ọbàtálá nìyẹn. But ìtàn Odùduwà kò certain. Bíbélì ò mention Odùduwà. But gẹ́gẹ́ bí ìtàn Odùduwà tó ń sọ wípé Odùduwà jẹ́ ọmọ Lámọrúdù, Bíbélì ń mention Númérọ́dù nínú Bíbélì. So you people that call yourself ọmọ Odùduwà, whether you like it or not, wo máa padà di Mùsùlùmí, because ẹ̀sìn tí bàbá ẹ ṣe ẹ̀sìn Mùsùlùmí ni. Because Mẹ́kà ló ti wá. Ẹ̀dẹ̀ sì máa padà sí Mẹ́kà yín, whether you like it or not. Nǹkan tí mo bá àwọn ọmọ ilẹ̀ Yorùbá sọ láti jọ yìí nìyẹn wípé Odùduwà tẹ́ lọ gbé ère ẹ̀ sí Ilé-Ifẹ̀ yìí, ó máa kó bá yín. Ó èlé má tí ì ṣe ìsìn o. Ibi tẹ́ kó gbogbo ère Odùduwà sí yẹn, Ọbàtálá ló yẹ kó wà ńbẹ̀.
Because according to the history gbàgbọ́ wí history kan gbà pé Odùduwà bá Ọbàtálá ní Ilé Ifẹ̀ ni. So ìtàn Odùduwà kò sáté. Tí gbogbo yín bá dẹ̀ gbàgbọ́ wípé Mẹ́kà ní Odùduwà ti wá, ẹ máa ní problem lọ́la. Ó lè má jẹ́ ẹ̀yin ọmọ yín. Torí wípé ìlànà Mùsùlùmí yẹn òun ní ìlànà Odùduwà. Odùduwà wá bá yín, ó wá bá Ọbàtálá nílé Ifẹ̀ ni. History tó dẹ̀ milẹ̀ jù nìyẹn. History tó milẹ̀ jù ni wípé tó bá béèrè lọ́wọ́ ọmọ kékeré wípé níbo l'Odùduwà ti wá, wọ́n ní láti Mọ́kà. So gbogbo àwọn ìtàn yìí àti wípé òdodo wà níbẹ̀ àti wípé òdodo ò sí níbẹ̀, ìtàn tó wọ history tó solid tẹ́lẹ̀ fi fight fún ara yín lọ́la nìtàn Ọbàtálá. Ọbàtálá kẹ̀ kò ní ìyá kò ní bàbá o, àtọ̀run ló ti wá. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ kì í ṣèrò ayé, àtọ̀run ni yín. Bàbá alákú bàbá yín kò kì í ṣèrò ayé. Ṣùgbọ́n àwa mọ ibi tí Ọbàtálá ti wá rí ìyàwó nígbà tó dé. So now you need to think very well about the history. History tó dùn jù tí a lè gbára lé tí a lè fẹ̀yìntì òun ni history Ọbàtálá. Tẹ́ bá gbára ti history Odùduwà ó máa kó bá yín lọ́jọ́ iwájú, kò sí ìkọ́tẹ́lẹ̀ mọ́, no matter what. Because history ò dúró sójú kan, ó pín yẹlẹyẹlẹ. History Ọbàtálá ló wà certain. So that is the key. Gbogbo ẹ̀yin researcher ẹ lọ máa Google kan tí mo sọ yìí, kẹ́ wo eléyìí tí history ẹ pọ̀ jù, eléyìí tí àwọn èèyàn gbà tiẹ̀ jù láyé. Ìtàn pé Odùduwà wá láti Mẹ́kà ni, kì í ṣe nǹkan tí Yorùbá lè gbára lé. Èmi tó ń pa ìtàn fún yín báyìí mi ò kàwé o. Bọ̀ gbogbo kan tí bá sọ tó bá lọ gbá research bó ṣe máa bá nìyẹn. Ẹ̀kẹta táwa máa wá sáyé rè. Ṣùgbọ́n gbogbo yín rò pé mo ń ṣeré ni. Ibi tó ń sinmi sí nígbà tí mo kọ́kọ́ wá sáyé mo mọ̀ bẹ̀. Ìyá mẹ́ta ló ti bí mi, bàbá mẹ́ta ló ti bí mi bí wọ́n ṣe wà yìí. This is the total tí mo wá sáyé yìí. Ṣùgbọ́n àwọn èèyàn yìí ń believe wípé Ọba Solomon ń ṣeré ni. I am 236 years old now. 236 years old. This is total that will come to this world. But tí bá ń sọ gbogbo yín rò pé bí amani ti ya wèrè kò mọ nǹkan tó ń sọ. I don't know what I'm doing. Èmi lọ rárá mi yé. Èmi tí mo sọ wípé mi ò lọ sí abroad, èmi ló yé, kò lè yé ẹ̀yin. Mi ò travel out bí wọ́n ṣe wà yìí. Nàìjíríà mo fẹ́ kú sí. Mo yóò lè travel out. Nàìjíríà yìí ni mo lè wà. So ní gbogbo nǹkan tí ó wà ní Bíbélì yẹn tí ẹ bá ti lè gbàgbọ́, tí ẹ lè gba nǹkan tó wà nínú Quran gbọ́. Àwọn kan wà tó máa gba nǹkan tí mo sọ gbọ́, àwọn kan wà náà tí ò ní gbàgbọ́. That is life for you. But èmi ò ní kẹ́ gbà mí gbọ́, because ẹ gbà mí gbọ́ kò ní mínì sí mi, ẹ ò gbà mí gbọ́ kò ní mínì sí mi. Nǹkan tó bá èmi òun ni wípé kí Mùsùlùmí ọmọ Yorùbá kó ní àlàáfíà nínú yàrá ẹ̀, kí Kristẹni ọmọ Yorùbá kó ní àlàáfíà nínú yàrá ẹ̀, kí oníṣẹ̀ṣe ọmọ Yorùbá kó ní àlàáfíà nínú yàrá ẹ̀, ká má bára wa jà mọ́. Because bí a bá ṣe ń para wa sí, bẹ́ẹ̀ náà ni àwọn òyìnbó tínú wọn dùn sí, torí nǹkan tí a fẹ́ fi para wa náà gbélé wa lọ́wọ́. Torí ìdí ni tó fi kọ́kọ́ kíní yẹn contradict ara. From example yín sì tẹ́ bá fẹ́ díjà sáàrin mi àti ọmọ ìyá mi, very simple. Kí èmi àti ọmọ ìyá mi ká jẹ́ mẹ́fà, kí wọ́n fún mi ní nǹkan funfun, kí wọ́n fún ọmọ ìyá mi ní nǹkan dúdú. Kí ẹni tó fún mi ní nǹkan funfun kó sọ fún mi pé nǹkan funfun mi yẹn ló jẹ́ original jù lágbàáyé o, kò sí èdè tó tó o. Kẹ́ni tó fún ọmọ ìyá mi ní nǹkan dúdú kó sọ fún mi pé nǹkan dúdú tó wà lọ́wọ́ ẹ̀ yẹn òun ló dáa jù lágbàáyé o. Ìwọ tó ń fún ẹ ní nǹkan dúdú àtèmi tó ń fún ní nǹkan funfun, ṣé wàá wá gbà fún èmi wípé nǹkan funfun tèmi yẹn ló dáa jù ni, kàbí máa wá gbà fún ẹ wípé nǹkan dúdú tèmi ló dáa jù? Nǹkan tó dá wàhálà sílẹ̀ nìyẹn.
ká ní pé funfun náà fún mi tó ń fún ẹ ní funfun a ò ní jà. wọ́n fẹ́ pa wá ni wọ́n fẹ́ bà ayé wa jẹ́ ni. Please mo bẹ̀ yín tó Ọlọ́run ni ẹ má bára yín jà mọ́. Ẹ ò ní ìdàtí máa bára yín jà. Ààrẹ ajá má rẹ̀ ajá kò sí awáyé má jà tá a bá ti ń jà ẹ jẹ́ ká parí ẹ̀. Ta ló bí ọmọ ẹ̀ ta Adéyẹmọ Ayọ̀mídé yìí? Ọba go explain tire no evidence. Kò sí evidence fún bíbélì ní evidence bíbélì. Kò sí evidence Quran ní evidence Quran. Gbogbo evidence tó fẹ́ lò nípa Quran nínú Quran ló máa ti rí. Gbogbo evidence tó fẹ́ lò nínú bíbélì ló máa ti rí. Kò sẹ́ni bọ̀dì tó fẹ́ wá síta tó fẹ́ wá, kò sí, ta ló wà níbẹ̀? Báwo náà ṣe sọ̀rọ̀ yẹn náà nínú bíbélì? Ádámù níbo ló wà? Ádámù níbo ló wà? Ṣé o ti lọ jẹ èso tí mo ní kó má jẹ? Ṣé Ádámù ló wá sọ ìtàn yẹn fún ẹ tó fi kọ sílẹ̀? Kàbọ̀ Ọlọ́run fúnra ẹ̀ ló wá sọ ìtàn yẹn fún ẹ tó fi kọ sílẹ̀? Ẹ má bó bo ara yín. Ní àìtètè kọ́ sí Ọlọ́run dá ọ̀run ayé wà nújújú ó ṣófo ẹ̀mí Ọlọ́run sì rà bàbà lójú ẹ. Báwo ló ṣe mọ̀ pé lójú Mósè àbí lójú ta ni? Ẹ sí ọpọlọ yín. Ẹ sí ọpọlọ yín. Ẹ sí ọpọlọ yín. This thing is a common sense. Ẹ lọ ka ògbójú ọdẹ nínú igbó Elédùmarè. Kẹ lọ ka àwọn ìtàn tó wà níbẹ̀. Ẹ máa rò wípé ọ̀run ni ọ̀rọ̀ yẹn ti ń wá ni. Ẹbí èèyàn ló kọ́. Ṣùgbọ́n torí wípé àìlèdá ronú wa ló ń kóyà jẹ wá. Dá máa ronú. Tí ọba Solomoni bá fún ẹ ní kíní yìí, béèrè lọ́wọ́ mi pé báwo mo ṣe ṣe. Báwo ló ṣe di kíní yìí? Ọ̀nà wo ló gbà ṣe tó gbà di kíní bọ́tẹ́ ò ní béèrè. O gbọ́dọ̀ wádìí, o gbọ́dọ̀ mọ nǹkan ìtumọ̀ nǹkan tó ń ṣe. Please, ẹ máa lo common ọpọlọ tọ́lọ́run fún yín. Kò fún yín lásán. Ọlọ́run ò sọ fún yín pé kẹ́ máa lo ọpọlọ bíbélì. Kò ní kẹ́ lo ọpọlọ Quran. Use your own brain. Ọpọlọ ẹ rò pé Ọlọ́run kò fún ẹ lórí lásán ni. No! Use your 36. Ó yá, mo strategy kan jáde nínú Quran tó lè fi tajà. Wọn kì í ṣe polówó ọjà nínú bíbélì. Wọn dẹ̀ kì í ṣe polówó ọjà nínú Quran. Use your brain. Ọlọ́run ọpọlọ wa yìí, Ọlọ́run dá fún wa ni wípé kó fi ronú, kó fi think. Ṣé nǹkan yìí, ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ṣé nǹkan yìí ṣé kò yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ rí ìrìn orí mi bó ṣe ẹ rí ìrìn orí mi. Mi ò kì í sùn. Mo ti rorí ọpọlọ mi ti fẹ́ yí. Mi ò kì í sùn. Tí bá kó níbí ní ìsìn gbogbo ọjọ́ tí mo rò látàárọ̀ ìbáyìí tí bá máa kó bí kí ni mi máa ti kún dé WhatsApp mi. Màá máa reply one by one. Àìnú ẹ̀yin tó ṣe méjì láyé lẹ́yìn tẹ́ máa ń comment, tẹ́ máa ń send message mi, tẹ́ máa sọ pé hi, good evening sir, how are you? Orí ẹ ló burú. Mi ò ráyè gbogbo rádaràda yẹn. Mi ò ní dá ẹ lóhùn má kàn kọjá lára ẹ ni. Wọ́n mọ iye message tí mo máa ń kà lédè mi. Tí mo fẹ́ bá ráyè, how are you? How was your night? Have you eat? Ìyá Abigail ńkọ́? Wetin concern me about that? Má kí mi. Go straight to your point. Mi ò ráyè àti máa ka how are you? Ẹni tó bá ní ọ̀rọ̀ gidi tó sọ, kí ni mo máa ń click? Mi ò kí ń click. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń send message yẹn. Mi ò kí ń kà. Tí bá ti kà báyìí mo kó ń bẹ̀ ni. Nǹkan tí mo máa ń ṣe, wọ́n tó bá ti lo voice message máa lọ press. Tí bá dẹ̀ ti press message yẹn, tí bá dẹ̀ ti ń gbọ́ Ọba Solomoni ẹ kú ọjọ́ mẹ́ta, a máa ń gbádùn program yẹn, mo kọ́ tiẹ̀ dànù nìyẹn, mi ò ní gbọ́kàn lẹ̀ mọ́. When you want to talk to King Solomon, press the voice message
Go straight to your point. I have thousands of messages that I want to read. Ìdí nìyẹn ẹ̀yin tẹ́ máa sọ pé mi ò answer yín, mi ò kì í answer ẹni tó lọ́pọlọ. Wo fẹ́ bá mi sọ̀rọ̀, wo dẹ̀ mọ̀ wípé máa tó bá ń sọ̀rọ̀ yìí àgbáyé ni. Mẹ́sẹ̀gì tó ń wọ orí láìfù mi léde, mẹ́sẹ̀gì nìkan tí mò ń kà. Mẹ́sẹ̀gì nìkan tí mò ń kà. Òun ló lọ́ra bí dán yìí. Ẹ ti rí green yẹn. Mẹ́sẹ̀gì nìkan tí òun ló lọ́ra bí dán yẹn. So mẹ́sẹ̀gì nìkan tí mò ń kà wọ́n mọ̀ pé ó pọ̀. Ó bá wọn sọ, màá wá ráàyè máa ka hello. Ẹ kú iṣẹ́ takuntakun. À ń gbádùn preaching yín yẹn. Kí ló tó bá mọ̀ pé ó ń gbádùn preaching mi, subscribe to my YouTube channel. Nǹkan tó lè fi ṣe mí lóore nìyẹn. Kàbí kó fún mi lówó. Ó tán. Tó bá mọ̀ pé ó ń gbádùn mi, tó lè fẹ́ compensate mi. Account number mi. Òun ni 30,431,258 First Bank. Fún mi lówó. Ṣùgbọ́n kó wá wọ DM mi wá. Èmi tó yẹ pé mo ń ka 500 message every day. Ìgbà míì 1,000. Tí bá jí láàárọ̀ báyìí, message máa tètè ń bá. Tí bá gbélẹ̀ within 30 minutes, message máa tètè máa ráyè rí. How are you? Have you poo-poo? Have you eat? How is everything? How is your Abigail? How is Adedamola? How is your car? How is your torchlight? How is your socket? How is your tire? Mi ò ráyè. Mi ò ní dá ẹ lóhùn. Tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀, òun ni mo sọ fún yín, ẹ̀yin 1.6 lẹ wà ń bí. Lọ sí orí ìkan tó fẹ́ sọ yẹn direct. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ tí bá ti ń gbọ́ pé I need your help, máa block yẹ. Mi ò fẹ́ máa gbọ́ sétí. Torí èmi nísìn ni wọ́n pè ní ọba sápá. Sápá ti mú mi gidi, kì í ṣe kékeré. Mi ò lè help anybody this time around. Yàtọ̀ sí 200,000 tó ń fún mi ní ṣọ́ọ̀ṣì yẹn pé kí n máa pín every Sunday yẹn. Mi ò ní owó kankan. Èmi gan mi ò yó. Tí bá ti gbọ́ I need your help, máa block yẹn. Tó bá mọ̀ pé o need help, máa wọ̀ díẹ̀ mi wá mọ́. Tó bá mọ̀ pé o need help, àbí kò yí ẹ bí mo ṣe wà lórí life yìí nísìn. Tó bá mọ̀ pé o need help bí mo ṣe wà lórí life yìí, èkó tó máa ṣe ni wípé ìjọ tí bá ti ń ṣe ètò àwọn ẹ̀bù, àwọn tó bá ní ẹ̀bù wá sókè kó wá kọrin fáwọn ènìyàn. Bó bá jẹ́ pé ijó ló mọ̀ ẹ́ jó, tó jẹ́ pé orin ló mọ̀ ẹ́ kọ, ẹni tó bá mọ̀ ẹ́ ṣe ọ̀fẹ́ máa ṣe fún wọn lórí TikTok. Orúkọ mi ní TikTok ni King of Universe. King of Universe ni handle mi ní TikTok. Kó wá kọrin fáwọn èèyàn, tó bá ti kọrin ẹ̀ tán, kó tọrọ owó lọ́wọ́ wọn. Àwọn aláìnú ẹ̀ wọ́n á ṣe orí fún ẹ. Ṣùgbọ́n kí wọ́n máa wọ DM mi wá pé I need your help, I need your help, I need your help. Èló mo ń gbà ní salary, mi ò gbowó oṣù. I don't get the money. I'm a kabo man. Everybody know that King Solomon is a kabo man. Àwọn ọmọ mi tó dẹ̀ fún mi lówó oúnjẹ pé kí n máa fi jẹun. Owó tó yẹ kí n fi bọ́yàwó, kí n fi bọ́ ọmọ kí wọ́n kó fún àbí kò jọ. So please, ìbá tí mo lè ṣe ni mo ń ṣe yẹn. Lọ tó bá mọ̀ pé o need help, lọ subscribe sórí YouTube mi. Ó ní program kan náà tí mo máa ń ṣe ń bẹ̀. Tí máa ń gbé àwọn ènìyàn wá sókè. Wàá wá sọ problem tó ní, wàá wá sọ ọ̀kan tó sí ẹ. Àwọn aláìní máa wá. Màá gbé wọn wọlé. Ilé tó bá fẹ́ fún ẹ lówó wá fún ẹ lówó. Tó wọn bá dẹ̀ fún ẹ lówó kò kàn mí. Gbogbo yín lẹ máa ń rí program tí mo máa ń ṣe. Mi ò lówó kankan tí mo gbà ní kọ́nà. Tinubu ò fún mi lówó rí. Gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà kankan ò fún mi lówó rí. Anybody ò fún mi lówó rí. Àwọn ọmọ mi tó wà l'Amẹ́ríkà, London, Euphrates, Uganda, Italy, àwọn ló máa ń fún mi lówó oúnjẹ wípé ọba Solomoni. Ó yá máa fi jẹun. So ìwọ wà wá gbé rádaràda yìí, wà wá gbé báyìí mi. Ṣé èmi ló kó báyìí ni? Èmi ló sọ pé kó má rí owó ilé san. Ẹlòmíì àwọ̀ díẹ̀ mi wá. Ọba Solomon, I want to pay rent house. Èló ni ó ní 500,000. Tí èmi gbélé 100,000 rí sá. Ilé tí mo gbé tó last 50k. Ilé ká lọ máa yàgbẹ́ ní máìlì márùndógún. Ká gbalé ká máa lọ máa yàgbẹ́ lóko ni mo gbé last. Mi ò san 500,000 owó ilé rí. Bẹ́ẹ̀dì tí mo sùn sí kó tó di pé àwọn ọmọ mi wá ra bẹ́ẹ̀dì fún mi. Etí ẹ̀ mo ti gé, mo ti fi fọ̀kadà.
so olówó ló fà tó fi ń gbalé 500,000 lọ síbi tó ti gbalé 25,000 náà ṣé dandan ni kó gbélé kò ní. ìlú tí mo wà yìí ìrèlè tí mo wà yìí nísìnyí o lè gbalé ilé 10,000 wà níbí tó bá wá síbí lọ sí ìlú tí o máa ti rí owó ilé ẹ̀sán náà. kí ni tèmi pẹ̀lú ìyàwó mi bímọ mi ò rówó fi rẹ̀ rọ̀ mọ́. kí ni tèmi pẹ̀lú èmi ló bá ẹ dolóyún ni wetin concern me about your life. ìgbà tẹ́ ń dóra ẹ̀ ń sọ pé mi síbẹ̀ ni ìgbà tó mọ̀ pé o tí rẹ̀ dà ti gbé bùkátà ọmọ wáyé tó ṣe fún lóyún wetin concern me about that. gbogbo àwọn ìjọ rádaràda yẹn má máa bá mi sọ lórí íńtánẹ́ẹ̀tì má máa bá mi sọ ní DM mi mọ́. nǹkan tí mẹ́sẹ̀gì mi wà fún rèé. ọba Solomon mo fẹ́ pè é sí sóò èlò lówó yín. ọba Solomon mo fẹ́ kẹ́ bá mi ṣe ìpolówó ọjà kan. mi ò kì í ṣe ìpolówó ọjà fáwọn bẹ́ẹ̀tì o àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀tì àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀tì mi ò kì í ṣe ìpolówó ọjà fáwọn tó ń talẹ̀ o. bọ̀ mo lè talé mo lè ta nǹkan mi bọ̀ wọ́n ń talẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀tì wọ́n wá sí DM mi ìpolówó ọjà fún nǹkan rádaràda tó máa borúkọ mi jẹ́ I don't want it. so nǹkan tó fẹ́ máa gbọ́ nìyẹn mo fẹ́ pẹ̀ sí so ó ní iṣẹ́ kan tó fẹ́ gbé fún yín ó ní ọ̀rọ̀ kan tó fẹ́ bá mi sọ ó ní business kan tó fẹ́ gbé fún yín kan tó fẹ́ máa gbọ́ ní DM mi nìyẹn. How are you? How is everything? Have you eat? Have you poopoo? I don't want to hear that again. Kódùkà kò dira ẹ̀ mú. For now sápàsì mú mi ìjọ tí n bá ti rí sí màá wá sóta wípé ó yá mo fẹ́ ṣe giveaway lẹ́nìí ẹ mọ̀ pé mo máa ń ṣe tẹ́lẹ̀ bọ̀ tìgbà tó dẹ̀ sí mọ́ mo paplo ara mi. ní báyìí ìjọ ọmọlúwàbí ni mo sì ń kọ́ lọ́wọ́ owó yẹn mo sì ń wá kiri àwọn ọmọ mi kan dẹ̀ ti fún mi lówó ká máa bá ṣe lọ àdẹ̀ máa parí ẹ̀ láìpẹ́ okay so for now mi ò lówó kankan ẹ jọ tó Ọlọ́run ẹ̀yin Kristẹni Yorùbá ẹ̀yin mùsùlùmí Yorùbá ẹ̀yin àìsàn àbáláyé Yorùbá ẹ ṣera yín lọ́kàn ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀ ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ má yẹ ká bára wa jà kò lè pè wá ìjà ò lè pè wá nílẹ̀ Yorùbá I come again ìjà kò lè pè wá nílẹ̀ Yorùbá ẹ̀yin mùsùlùmí àwọn tó ń wíwíkúwí nípa Tani Ọlọ́run ẹ má dá wọn lóhùn àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ àlàáfíà ní kẹ́ máa gbọ́ tiwọn ẹ má gbọ́ àwọn ọ̀tá àlàáfíà ẹ̀yin mùsùlùmí àgbààgbà ẹ kìlọ̀ fáwọn ọmọ kéékèèké tó wà nínú Islam tó kàn wọ́n máa sọ̀rọ̀ anyhow tó wọ́n máa sọ nǹkan tó jẹ́ wípé wọ́n fẹ́ ti èmi àti Lágbàjì tira lọ́sàn yìí náà tí àrìndè yẹn mi ò mọ orúkọ bọ̀bọ̀ náà tó ṣe fìlà bí fìlà àlùjọ̀nù tó wà tó ní ọba Solomoni má rò pé torí ti pé Lágbàjì ó ti pọ́n ẹ lé pé ọ̀rẹ́ mi ni ẹ o ò jámọ́ kankan o ó yẹ kí n ṣe live fún bọ̀bọ̀ yẹn but mo wò pé ọpọlọ ẹ kéré kò lọ́pọlọ kò ní ìmọ̀ kankan but mo ti comment sísàlẹ̀ pé orí ẹ bú kò sẹ́ni tí mo lè ṣe live fún because mo ní nǹkan tí mo ń rò ó kéré kì í sáwọn ẹni fẹ́ máa bá sọ̀rọ̀ because kò sọ ọpọlọ lórí wọn so please àwọn ọmọ ẹ̀yin Kristẹni ẹ̀yin mùsùlùmí àwọn ọmọ yín tó bá ti ń sọ̀rọ̀ ìranù wàá máa post wọn síbi kẹ́ máa bá wọn wí ẹ̀yin Kristẹni àwọn ọmọ yín tó bá ti ń wà ẹ̀sùn rádaràda wàá máa post wọn síbi kẹ́ máa bá wọn wí ẹ̀yin oníṣẹ̀ṣe wọ́n send fídíò yín kan sí mi lénìí ibi tẹ́tí lọ na ọmọ ọlọ́mọ létí omi torí pé ẹ fẹ́ lé mèrè kó lára bí Ọ̀rúnmìlà ṣe ṣe nìyẹn àbí Ọbàtálá fi ẹjọ́ o gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ba ìṣẹ̀ṣe jẹ́ Ọlọ́run á ba ayé yín jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ba ìsìláàmù jẹ́ Ọlọ́run á ba ayé yín jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ba kìrìsìtẹ́nì jẹ́ Ọlọ́run á ba ayé yín jẹ́ tẹ́ bá mọ̀ wípé kìrìsìtẹ́nì ò pé yín ẹ má ṣe kankan bẹ́ẹ̀ tó bá mọ̀ pé bíbélì ò yé ẹ má ṣe kìrìsìtẹ́nì tó bá mọ̀ pé koran ò yé ẹ má ṣe mùsùlùmí tó bá mọ̀ wípé ifá ò yé ẹ má ṣe ìṣẹ̀ṣe ẹ ń ba ìṣẹ̀ṣe jẹ́ náà mo tún rí ọ̀kan wọ́n tún post ọ̀kan fún mi ibi tí driver kan ti ń gbé eégún tóun àtẹ̀jọ́ ń jagídígbò láàrin títì mo wo báyìí pé ayé àwọn eléyìí ti bàjẹ́ o àti eégún àti driver ayé yín ti rún pọ̀ ká ní pé eégún yẹn ò lọ bá ó ṣeé ṣe kó jẹ́ pé eégún yẹn ó lọ tànàdé ó lọ tàwọ́dé lọ́nà ló fà tí driver yẹn fi bá ń jà driver tara ti ń kan láti lé
bóyá kò rówó epo san, bóyá owó deliver ò tí ì pé. Ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì. Ẹ̀yin eléégún, ẹ sọ fún àwọn eléégún yín wípé kán fèsì àwọn tẹ́ bá jọ ń ṣe eégún yín. Eléégún má fèsì mùsùlùmí o, eléégún má fèsì kìrìsìtẹ́nì o. Ẹ̀yin mùsùlùmí, ẹ má sọ̀rọ̀ sí àwọn oníṣẹ̀ṣe mọ́ o. And then ẹ̀yin oníṣẹ̀ṣe, mo fẹ́ fún yín ní orúkọ kan lénìí. Ẹni mùsùlùmí tó bá ti pè yín ní ẹlẹ́bọ, orúkọ gidi ni o. Ẹ̀yin náà ẹ pè wọ́n ní onisaara. Ẹni Christian tó bá pè yín ní ẹlẹ́bọ, ẹ pè wọ́n ní olore. Ọrẹ ni wọ́n máa ń pè ẹbọ, sàárà, ọrẹ ẹyọkan ni, kò pé méjì. Ẹbọ, sàárà, ọrẹ is one. Tí àwọn mùsùlùmí bá ti pè yín ní ẹlẹ́bọ, ẹ pè wọ́n ní onisaara. Torí snag wọn ni sàárà ti wá, àwọn ló ní sàárà, ẹ lọ sí sàárà. Onisaara làwọn. Tí àwọn kìrìsìtẹ́nì bá pè yín lẹ́lọ́bọ, ẹ pè àwọn kìrìsìtẹ́nì ní olore. Lọ ṣe ìtọrẹ àánú, lọ tọrẹ, ẹ wá dáwọ́ ọrẹ. Kò sí yàtọ̀, mẹ́ta ni. Láti ní lọ, mùsùlùmí is onisaara, oníṣẹ̀ṣe ẹlẹ́bọ, kìrìsìtẹ́nì olore. Kò sí yàtọ̀ ẹ̀. Wo fún èèyàn ní nǹkan, wo fún òrìṣà ní nǹkan, wo fún Ọlọ́run ní nǹkan is called ẹbọ. Wo ṣe sàárà fún ènìyàn, wo fi owó ẹ ṣe sàárà fún òrìṣà kan, wo fi nǹkan ẹ ṣe sàárà fún Ọlọ́run. Wo ta Ọlọ́run lọ́rẹ, wo ta ènìyàn lọ́rẹ, wo ta òrìṣà kan lọ́rẹ. Kò sí yàtọ̀. That is the key. Olore, onisaara, ẹlẹ́bọ làwọn mẹ́ta. So ẹbọ ní nǹkan tí ó dún ara rẹ tí ó fún ẹlòmíràn. Ìbá jẹ́ òrìṣà ni o, ìbá jẹ́ ènìyàn ni o, ìbá jẹ́ Ọlọ́run ni o. That is ẹbọ. Irúfẹ́ ẹ̀wà báyìí ẹbọ ni. Bíbélì sọ wípé Solomon rú ẹgbẹ̀rún ẹbọ, ó fi dúpẹ́ fún Ọlọ́run ni. Orúkọ yẹn ẹlẹ́bọ, nǹkan gidi ni, kì í ṣe orúkọ burúkú. Onisaara ni mùsùlùmí. That is it. So ẹ̀yin mùsùlùmí, tẹ́ bá ti fẹ́ lọ kírun yín lọ́jọ́ Friday, ẹ má cover ọ̀nà mọ́, ẹ má dínà fún àwọn èèyàn, ẹ kírun yín peacefully. Ẹ̀yin Kristẹni, tẹ́ bá ti lọ sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday, ẹ má cover ọ̀nà torí tí àwọn oníṣẹ̀ṣe tó fẹ́ kọjá, torí tí àwọn mùsùlùmí tó fẹ́ kọjá, because ẹ̀yin nìkan lẹ understand the content. Ẹ má fi ẹ̀sìn títí yín kẹ́ fi dẹ́lòmíì lọ́wọ́. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá, ẹ gbọ́dọ̀ unite. Ẹ gbọ́dọ̀ unite. Àìrìnpọ̀ ọmọ ìjò ló kóyàjọ ọmọ ìjò. Àìrìnpọ̀ ọmọ ìjò ó kóyàjọ ọmọ ìjò. Àìrìnpọ̀ ọmọ ìjò ó ń kóyàjọ ọmọ ìjò. Tá bá ti rí èpè tó ti ṣẹ́ fún gbogbo yín, ẹ kóra yín jọ kẹ́ pé àjọ tó ní èrò nínú. Ọọ̀ni of Ifẹ̀, ọba gbogbo ilẹ̀ Yorùbá pátá, kábíyèsí o. Ẹ gbọ́ mi, ẹ nídìí ìpè tó ní èrò nínú, kí ẹ pé olórí àwọn mùsùlùmí. Torí mo mọ̀ pé ní ètò ìjọba Nàìjíríà, ẹ máa ní olórí mùsùlùmí nílẹ̀ Yorùbá. Kí ẹ pé olórí Kristẹni tó jẹ́ ọmọ Yorùbá, tó sojú ọmọ Yorùbá. Kí ẹ pé olórí aláwo tó sojú ọmọ Yorùbá. Ẹ bá wọn ṣe ìpàdé tó ní èrò nínú, whether you like it or not. Very, very compulsory. Ẹni kí oníkálukú kó wọ́n ní ọmọ ẹ̀, kó wọ́n ní àwọn ọmọ lẹ́yìn wọn.
ẹ̀sìn tiẹ̀ kó dúró lé lórí. Ṣùgbọ́n orúkọ tó kó gbogbo àjọpọ̀ yẹn ẹ má jẹ́ ká yà. Yorùbá tó kó gbogbo àjọpọ̀ yẹn ẹ má jẹ́ ká pín. Ẹ má jẹ́ ká fi bẹ́ anybody ṣeré. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. A rí Haúsá tó ń ṣe Kristẹni o. A rí Haúsá tó ń ṣe Mùsùlùmí. Ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ ara wọn o. Wọ́n ò fi àárín wọn ṣeré o. Wọ́n ò fi ìjẹ́ Haúsá wọn bá anybody ṣeré o. Kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀. Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ o. Ó kù sọ́wọ́ yín o. Ó kù sọ́wọ́ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Ó kù sọ́wọ́ Tinubu. Bá ṣe máa sọ fún yín títí tá máa fi bá tẹwa lọ rè. Tẹ́ bá gbọ́, a ṣe àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa láǹfààní. Tí ẹ ò bá tún gbọ́, a ṣe àwọn ọmọ tó ń bọ̀ wá lẹ́yìn láǹfààní. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí àwọn ọba wọ̀nyí dé bá dẹ̀ kọ́ tó wọn bá pè yín, ẹ pera yín. Tẹ́ bára yín sọ ilé tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Ká máa bára wa jà kò lè help wa o. Ní ibi tí ọ̀rọ̀ Yorùbá dé, wàláì tàláì, níbi tí ọ̀rọ̀ Yorùbá dé dúró yìí, tí Ìgbò tó bá fún Mùsùlùmí lówó pé kó pa Kristẹni, kó pa babaláwo, kó máa ṣe. Níbi tí ọ̀rọ̀ Yorùbá dé dúró báyìí, tí Haúsá tó bá fún Kristẹni lówó wípé ká gbìmọ̀ pọ̀ ká pa Mùsùlùmí, ká pa oríṣiríṣi, wọn ò ní bojú wẹ̀yìn. Níbi tí ọ̀rọ̀ Yorùbá dé dúró báyìí pẹ̀lú religion gìẹ̀lẹ̀tẹ́ gbé sórí, tí àwọn ará Saudi Arabia bá dé tó bá fún àwọn oníṣẹ̀ṣe ní owó wípé kájọ pa àwọn Kristẹni tó jẹ́ Yorùbá, kájọ pa Mùsùlùmí tó jẹ́ Yorùbá, wọn ò ní bojú wẹ̀yìn. Torí wọ́n ti fi ẹ̀sìn yẹn yà yín already, ẹ̀yin kẹ́ ò fúnra. Ẹ jọ̀ọ́, tí ará Ìbàdàn tó bá pa ọmọ Ọ̀yọ́, tí ọmọ Ìlọrin tó bá pa ọmọ Ìbàdàn, ẹ jọ̀ọ́, sóríire ni? Sóríire ni fọ́mọ Ìlọrin? Sóríire ni fọ́mọ Ìbàdàn? Tí ọmọ Ìjẹ̀bú tó bá pa ọmọ Ọ̀yọ́, sóríire ni fọ́mọ Ìjẹ̀bú? Ẹ jọ̀ọ́, ẹ ronú jinlẹ̀ dáadáa. Think deeply. You need to think deeply. Torí pé mo jẹ́ Kristẹni nísìn, ọmọ ẹ̀jẹ̀ Yorùbá ló wà lẹ́wọ̀n yẹn. Ọmọ tẹ́ pè ní ta lọ́lọ́run yìí, ẹ̀jẹ̀ wa ni, Yorùbá ni. Nígbà tá a bá lè ṣe bẹ́ẹ̀ yẹn fún ọmọ Yorùbá tiwa tí a ò láàánú ara wa, tó bá wá jẹ́ pé ọmọ Haúsá ló ṣẹ̀ wá ńkọ́, a máa pa. Tó bá jẹ́ pé ọmọ Ìgbò ló ṣẹ̀ wá ńkọ́, a máa pa. Wọ́n ní tá bá ti fi ọwọ́ tó bá ọmọ ẹni wí ká fi tòsì fà mọ́ra. Bí tá bá ń jà kì í ṣe bí pé ká kú. Kò sí ẹni tí ò lè dẹ́ṣẹ̀, kò sẹ́ni tí ò lè ṣe wàhù. Gbogbo apátá láti ṣe wàhù. Ọbẹ̀ yín ni. Ẹ jẹ́ ká máa ro ti ẹ̀jẹ̀ tó pa wá pọ̀. Wọ́n gbédè mi, mo gbédè ẹ. Kì í ṣe pé bí àmì ò gbédè ẹ. Bó ń ṣe ń rán Ìlọrin yẹn tó mò ń gbọ́ nǹkan tó ń sọ, wọ́n dẹ̀ ń gbọ́ tèmi. Ìjẹ̀bú ó ń gbọ́ nǹkan tó ń sọ ní Ọ̀yọ́, Ọ̀yọ́ ń gbọ́ ti Ìjẹ̀bú. Wá ìtẹ́sẹ̀ máa bára yín jà. Tí ọmọ kan bá ṣe nǹkan tó dáa, kí gbogbo yín kẹ́ pawọ́pọ̀ kẹ́ bá wí. Tẹ́ bá ti bá wí kẹ́ fi ilẹ̀, kì í ṣe pé kó kú. Ó dùn mí kọ̀rọ̀ tí mo gbọ́ lọ́sàn-án ẹ̀kan yẹn. Wípé àwọn kan lọ ná taná lọ́ọ̀ ní sẹ́ẹ̀lì, wípé ẹsẹ̀ ẹ̀kan. Bóyá kẹ̀ lọ́ọ̀yà yẹn kúrò àwọ̀. Tó bá yẹ pé o fàjà sàsì, títa lọ́lọ́run bá jáde tí mi bá rí ibi tẹ́sẹ̀ ẹ ti kán, màá fàbọ̀ sí ẹ lórí, ìwọ lọ́ọ̀yà tó sọ̀rọ̀ lọ́sàn yẹn. Ṣùgbọ́n tó bá yẹ pé lóòótọ́ ni, ẹ̀yin ará Ìlọrin ó kú díẹ̀ káàtó. Kí ló dé? Tó bá sẹ̀ sọ́dọ̀ yín lọ́la ńkọ́? Ẹni tó bá sì wà láyé, kò sẹ́ni tó kọjá àdánwò.
1 year ago Emefiele ò mọ̀ wípé òun lè wà nílùú condition tó ń wà yìí o. Gbogbo ipòkípò tọ́lọ́run bá fi wá sí ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ o. Tó bá yẹ pé lóòótọ́ ní nǹkan tí lọ́ọ̀yà yẹn sọ wípé ẹ lọ na arákùnrin yẹn ní Ìlọrin, ẹ ti ṣe ìdájọ́ lọ́wọ́ ara yín already. Torí pé nǹkan tí ẹ sọ ni wípé ẹ ò fẹ́ ṣe ìdájọ́ lọ́wọ́ ara yín, ẹ ò fẹ́ wàhálà, lẹ́sẹ̀ falẹ̀ àwọn agbófinró lọ́wọ́. A ò dẹ̀ gbọ́ pé ó jalè, a ò dẹ̀ gbọ́ pé ó pànìyàn, a ò dẹ̀ gbọ́ pé ó dófàdíyà. Ó sì ọ̀rọ̀ sọ, ó bú àgbàlagbà tó yẹ kó bú. Ìyẹn ò wá tó kí ẹ kán ẹsẹ̀ ẹ̀ sísẹ̀lì o. Ìyẹn ò dẹ̀ tó nínà o. Nǹkan tá a bá ti fà lé ìjọba lọ́wọ́, òun ni wípé kí àwọn ìjọba kan fi sínú sẹ́ẹ̀lì, kan tọ́jú ẹ̀ síbẹ̀ di ọjọ́ tí ìyá ẹ̀ máa pé tọ́dẹ̀ máa tú sílẹ̀ o. Ṣùgbọ́n bóyá irọ́ ni lọ́ọ̀yà yẹn pa, bóyá òtítọ́ a ò tí ì mọ̀ o, a ò tí ì rí. Ṣùgbọ́n tó bá jẹ́ òtítọ́, ó kù díẹ̀ káàtó. Gbogbo tá a bá ṣe lénìí, ìtàn ni lọ́la o. Àṣélẹ̀ òun làbọ̀ wá bá o. Tó bá dẹ̀ jẹ́ pé lọ́ọ̀yà ó wá padà sọ àsọdùn, tó bá tún dọ̀la, ojú ẹ̀ máa tó padà bò ó, èmi náà ló máa tó wá sọ ó. Wípé lọ́ọ̀yà lọ́wọ́n pẹ́ ẹsẹ̀ ó sọ pé kò lè dúró dáadáa, ó ṣe báyìí. Òun ló ń rìn yìí o. So Ọlọ́run akọ́ wa mọ̀ sí ànírí ìdààmú, ànírí pọ̀jù. Ọba àgbáyé tí tó ń lọ sùn lénìí o. Tí bá ti pera mi lọ́ba àgbáyé, àwọn kan máa ń bínú. Gbé báwo lèèyàn máa ṣe máa pera ẹ̀ lọ́ba àgbáyé. Ẹ má bínú, kì í ṣe èmi ló ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tó ń jáde yẹn ni ọba àgbáyé, ọ̀rọ̀ tó ń jáde yẹn lọ́ba àgbáyé. Because ọ̀rọ̀ tó ń jáde yẹn kì í ṣe ẹgbẹ́ anybody. Kò sí ẹni tí ọ̀rọ̀ yẹn ò lè taba. Ó lè taba president, ó lè taba governor, ó lè taba anybody. Tó bá ti wá taba ẹ kó ṣe àtúnṣe, ọ̀rọ̀ yẹn náà ń pè ní ọba àgbáyé. Okay? Ọ̀rọ̀ tó ń jáde yẹn ò ní ọba ọ̀wọ́ authority. Kò sí ibi tí ò kì í dé ní gbogbo ayé. Kò sí ibi tí ò kì í rìn dé kọ̀rọ̀ ọba Solomoni. Ọ̀rọ̀ yẹn lọ́ba àgbáyé. Èmi fúnra mi náà ń pè ní ọba Solomoni fún gbogbo àgbáyé. So ọba tó dá ayé àti ọ̀run, ó wá lò mí láti bá gbogbo àgbáyé sọ̀rọ̀. Ó fi ọ̀rọ̀ ẹ̀ sí mi lẹ́nu láti bá gbogbo àgbáyé sọ̀rọ̀ ní ìlànà tó máa yé yín, ní ìlànà tẹ́ máa fẹ́ like àti gbọ́. So bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ ẹ̀ nìyẹn. Ìwọ ló yé o, ohun tó fi ń ṣagbára rẹ̀, ìwọ ló yé o. Ohun tó fi ń ṣagbára rẹ̀, ìwọ ló yé o. Ìwọ ló yé, ìwọ ló yé o. Ohun tó fi ń ṣagbára rẹ̀, ìwọ ló yé bàbá. Ọlọ́run nìkan lọ̀rọ̀ mi lè yé, kò lè yé ẹ̀yin. Àwọn ọmọ àlè Saudi ti tún dé. Ṣé rí àwọn kan wà, àwọn ọmọ kọ́ mùsùlùmí ni. Rí kéwú ló fi kọ handle ẹ̀. Àwọn ọmọ bá ti fẹ́ pronounce ẹ̀, wàá tẹ́ mọ̀ wípé àwọn ọmọ àlè Saudi yẹn ló dé yìí. Ó ní gbẹ́nu lọ jọ̀ọ́. Kíní yẹn máa wà lára wọn, ẹ̀jẹ̀ wèrè yẹn. Ṣé rí the word Muslim ẹ̀sìn gidi ni o. Ṣùgbọ́n àwọn arìndìnkan, àwọn máa lè pọ̀ láàrin wọn. Àwọn máa lè yẹn tó bá ti rí wọn wà á ti mọ̀ pé wọ́n ti dé. Ẹ máa sọ kọ́mẹ̀ntì wọn tó bá ti wọlé wà á ti mọ̀. Pé ara àwọn tó ń bá mùsùlùmí jẹ́ rè. Ara àwọn máa lè tí wọ́n kéwú tí wọ́n ká pọ́lọ yẹn rè. Wà á ti máa rí wọn. Mi ò bá ẹ wí, mi ò dá sí ẹ, oníkèmí gbẹ́nu sọ́hùn lórí láìfù mi. Ṣé ìkọ́ tó fi kọ́ ẹni mọ́sìkì nìyẹn? Ẹ̀yin àfáà ńlá, ẹ̀yin àfáà gidi, ẹ máa bá wọn wí. Irú àwọn eléyìí bó bá ti kọ́mẹ̀ntì, ẹ̀yin náà ẹ máa tag ẹ máa da kọ́mẹ̀ntì bọ̀ wípé
má borúkọ wa jẹ́. Torí tí àwọn arìndìn tó wà nínú yín yìí ni wọ́n sì ń bú yín pé oníjàgídíjàgan. Àwọn kìrìsìtẹ́nì wà níbí látàárọ̀. Àwọn babaláwo wà níbí yìí o. Ẹ ti rí wọn. Irú àwọn eléyìí. Tẹ́ bá ti rí wọn ní comment section, ẹ má tètè tag. Tó bá ti comment bẹ́ẹ̀ yẹn, ẹ tag ẹ. Ọmọ àlè wa, àárín wa. Ara máa pa ẹni tó bá repent. Má borúkọ wa jẹ́. Díẹ̀ wọ́n máa change. Torí gbogbo wọn believe wípé kọ́kàn wá sórí live, kọ́kàn máa comment ni. Kọ́kàn wá sórí internet, kọ́kàn máa sọ̀rọ̀. No! Before you come to internet, wàá mọ nǹkan tó fẹ́ sọ. O kàn lè wá sórí internet kọ́kàn wá máa sọ̀rọ̀. Gbogbo nǹkan tí mo bá ń sọ lálẹ́ yìí báyìí, mo ti rò lọ́sàn-án pé tí bá débí lálẹ́ kí n fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ lé lórí. Òun ni mo kọ topic ẹ̀ síbẹ̀ yẹn. Kí dẹ̀ ni topic náà ni wípé ẹ̀yin mùsùlùmí òdodo, ẹ má gbọ́rọ̀, ẹ gbọ́rọ̀ sí àwọn tó nífẹ̀ẹ́ àlàáfíà lẹ́nu. Ẹ má gbọ́rọ̀ sí àwọn tó jẹ́ ọ̀tá àwọn àlàáfíà lẹ́nu. That's my topic. O kàn bẹ́ wá from nowhere. O ní kí gbẹ́nu sọ́hùn. Àpẹẹrẹ Islam dà lára. Àwọn èèyàn gidi tó wà ní Islam ló wọlé yẹn. Sheikh Abudu Salam Onílé Ọlá. That's it. Kárí wa ríra wa ní comment section ká kíra wa. Kí Kristẹni rí Mùsùlùmí ká jọ kíra wa, ká jọ pọ́nra wa lé. That is life. Èwo ni ká máa búra wa. Kí lè rí tó fẹ́ gbà ń bẹ̀? Ṣé o yáwé? Ṣé o sán lórí ni? O sán lórí náà. Nígbà táwa yìí bá lè máa preach love. Mo rí ọ̀rẹ́ mi náà lọ́sàn yìí Lágbàjì. Òun náà preach love. Who are you? Ṣé o sán lórí tó Lágbàjì ni? Àbò sán lórí tó èmi? Nígbà tí Ọlọ́run bá lè kọ́wọ̀ wá nínú wípé ó yá ẹ máa preach love. Who are you? A ní kò sí èrè nínú kéèyàn máa jà. Kò sí èrè nínú ká máa búra wa. Èrè ni wípé ọba Solomoni kí ló ní lọ́wọ́ tó lè ṣe mí láǹfààní. Kí mi náà béèrè lọ́wọ́ ẹ pé àfáà jọ kí ló ní lọ́wọ́ tó lè ṣe mí láǹfààní. Ẹ jọ pásítọ̀ kí ló wà lọ́wọ́ ẹ tí ó lè ṣe mí láǹfààní. That is life. Ẹ máa dé bí ẹ kàn máa sọ̀rọ̀ anyhow. Òdèrè, let preach love, let comment love. Ẹ̀yin comment section náà ẹ jẹ́ ká máa comment love. Tẹ́ bá ti dé ọ̀dọ̀ àwọn mùsùlùmí tó ti ń wá ẹ̀sùn gidi, ẹ̀ ti Christianity tó wà ń bẹ, àtẹlẹ́sà àbálẹ́ tó wà ń bẹ, ẹ tẹ́tí kẹ́ gbọ́. Kẹ́ máa kì ní mẹ́sàn-án mẹ́wàá. Ṣéwù àfáà ńlá ẹ kó ṣẹ́ takuntakun, we are enjoying you. Ẹ follow ẹ̀. Tẹ́ bá ti dọ́dọ̀ àwọn àfáà olórí burúkú yẹn tó máa ń sọ̀rọ̀ anyhow yẹn, tó máa ń sọ̀rọ̀ anyhow, ẹ hàn follow gbogbo wọn dànù kó máa bá ògiri sọ̀rọ̀. Kẹ́ kọ́kọ́ fi pè bá yí ẹ̀jẹ̀ ní comment section kó lè mọ̀ pé nǹkan tó ń ṣe kò dá. Then ẹ hàn follow ẹ̀. Tó bá rí wípé followers ń reduce, ó máa stop nonsense. Bá dẹ̀ jọ́dọ̀ ọ̀dọ̀ babaláwo náà lẹ́dẹ́ tó ń wá ẹ̀sùn bóun ṣe fẹ́ pa àwọn mùsùlùmí, tó ń wá ẹ̀sùn bóun ṣe fẹ́ pa àwọn kìrìsìtẹ́nì, ẹ hàn follow ẹ̀ dànù. Kó lọ dánù kan máa ṣe program ẹ̀ tó bá pẹ́ gbogbo wọn á repent tipátipá. Ṣé ẹ rí gbogbo iṣẹ́ yìí tó pọ̀ jù ọwọ́ ẹ̀yin tẹ́ wà ní comment section ló wà. Ẹ̀yin ní kẹ́ jà fún ìṣọ̀kan àti òtítọ́ Nàìjíríà. Ẹ má gba àfáà kankan láàyè kó wá ẹ̀sùn against mùsùlùmí. Ẹ má gba àfáà kankan láàyè kó wá ẹ̀sùn against kìrìsìtẹ́nì, kó wá ẹ̀sùn against oníṣẹ̀ṣe. Ẹ má gba pásítọ̀ kankan láàyè kó wá ẹ̀sùn against muslim, kó wá ẹ̀sùn against oníṣẹ̀ṣe. Ẹ má gba oníṣẹ̀ṣe kankan láàyè kó wá ẹ̀sùn against muslim àti oníṣẹ̀ṣe. Ẹ hàn follow wọn dànù. Tó bá repent, ẹ follow wọn back. That is life. Ẹ jẹ́ ká jọ tó Nàìjíríà yìí. Ẹ jẹ́ ká jọ ṣe gbogbo ẹ̀ kó ní mínì. Ọlọ́run ká kọ́ wa mọ̀ ṣe wa ànírí dààmú ànírí pọ́njú. Ọlọ́run bá wa tó. Ẹ̀yin mùsùlùmí mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí o. Ẹ bá fọwọ́ wọ́nú lórí ọ̀rọ̀ tani Ọlọ́run o. Ọlọ́run náà adára ẹ̀ṣẹ̀ tèmi náà jì yín o. Adára ẹ̀ṣẹ̀ tèmi náà jì mí o. Ẹ jẹ́ ká máa dáríjì ara wa. Ẹ jẹ́ ká máa wá àlàáfíà ara wa. Ẹ jẹ́ ká máa lọ wá ìlọsíwájú ara wa. Ẹ jẹ́ ká máa wá ìṣọ̀kan ara wa. Irú akitiyan tí ẹ ní láti gbé ta lọ sí court. Ẹ jẹ́ ká ní akitiyan yẹn
láti gbé àwọn àfáà àárín wa tó fẹ́ máa bo orúkọ wa jẹ́, àwọn pásítọ̀ àárín wa tó fẹ́ máa bo orúkọ wa jẹ́, tó fẹ́ máa da omi àlàáfíà ìlú rú lọ. Ẹ jẹ́ ká ní akitiyan láti ṣe nǹkan tó máa mú ìlọsíwájú bá àwọn ọ̀dọ́ wa tó máa fi máa ríṣẹ́. Ẹ jẹ́ ká ṣe akitiyan bí a ṣe máa rí. Ẹ jẹ́ ká lo power yẹn láti fi help àwọn ọ̀dọ́ wa. Ọ̀nà wo náà lè gbà ríṣẹ́ after tán bá jáde school? Ọ̀nà wo náà lè gbà sóríire? Àwọn iṣẹ́ wo, àwọn iṣẹ́ àtọwọ́dọ́wọ́ wo la lè create sílẹ̀ fún àwọn ọ̀dọ́ wa? Ẹ jẹ́ ká lo power yẹn fún orúkọ bẹ́ẹ̀ yẹn. Tí gbogbo abájọ gbìmọ̀ pọ̀ pé òtítọ́ la fẹ́, ìfẹ́ la fẹ́, ẹ rí pé Nàìjíríà máa dà. Ṣùgbọ́n tí gbogbo abá ti sọ wípé èmi Kìrìsìtẹ́nì ni mí, Mùsùlùmí ni mí, babaláwo ni mí, mi ò bá Kìrìsìtẹ́nì ṣe, mi ò bá babaláwo ṣe, gbogbo wa máa padà tẹ́gbẹ̀yìn ni. Lóore kó mú ká ilé sọ pé òun bá àwọn márùn tó kù ṣe, ẹ rí bó ṣe ń ṣe. Kí ló fẹ́ gbé? Kí ló fẹ́ mú? Kí làwọn mẹ́rin tó kù fẹ́ mú? Ṣùgbọ́n kí gbogbo wọn cooperate papọ̀, wọn mú nǹkan easily. Tí ilé bá sọ pé òun bá wọn ṣe mọ́, ẹ wò, that is it, bó ṣe rí nìyẹn. Bí Kìrìsìtẹ́nì bá sọ pé òun bá Mùsùlùmí ṣe oore, tí Mùsùlùmí bá sọ pé òun bá Kìrìsìtẹ́nì oníṣẹ́ ṣe oore, ẹ ò lè débi kankan. Ìfẹ́ nìkan ló lè mú yín ṣe àṣeyọrí. So bó ṣe rí nìyẹn. Ọlọ́run ràn wá lọ́wọ́, àní rí dààmú. Ara àwọn ó kàn dùn mí ni, ẹ̀yin Mùsùlùmí ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. Ẹ má jẹ́ káwọn arábí máa borúkọ yín jẹ́. Ìkan tó ní Rídíwàn ní báyìí, Rídíwàn Fọlárìn. Ara ẹni sùúrù, sẹ́yìn Mùsùlùmí nìkan lẹ pọ̀ láyé ni. Ṣé ẹni sùúrù kí lẹ máa ń preach ní, kí lẹ máa ń preach ní, ṣé ìjà lẹ máa ń preach ní mosque ni? Torí kò yé mi, I don't understand. Kàkọ́kọ́ yẹn nísìnyí àbùdù kínní kan, ilé yẹn nísìnyí Rídíwàn. Ṣe o. Wẹ́n ẹ jẹ́ ká máa lọ fẹ́ ni. Ọlọ́run ràn wá lọ́wọ́, àní rí dààmú. Ọlọ́run akọ́yìn mọ̀ ṣe o. Ọlọ́run bá wa tó. Nàìjíríà, Ọlọ́run àbùkù fún Nàìjíríà o. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ wa, ẹ má ṣe oògùn owó, kò sí nǹkan tó jẹ́ oògùn owó. Ẹ má gbé èèyàn sówó, ẹ má bà tènìyàn jẹ́ o, ẹ má tún tara yín ṣe. So láìpẹ́ láì jìnnà, ìfẹ́, òtítọ́, Ọlọ́run á jẹ́ kó jọba sílẹ̀ Nàìjíríà. Thank you very much. Bye for now, till tomorrow. A lè pàdé ní TikTok kẹ́ wá fún mi láyọ̀ ni o. Kẹ́dẹ̀ subscribe sí YouTube channel mi olówó nísàlẹ̀ yẹn. Torí tí ìgbà tá bá fẹ́ ṣe giveaway. Torí a máa ń ṣe program tó jẹ́ pé a máa ń gbé àwọn èèyàn wọlé lórí YouTube láti wá sọ ìṣòro ayé wọn, láti ibẹ̀ wọ́n lè pàdé aláìní wọn. God bless you all. Bye.